tó bẹ̀rẹ̀ tọ́pìkì tí a sọ̀rọ̀ lé lórí insha Allahu ta'ala ẹ wo hadithu Abi Sufyan radiyallahu ta'ala anhu. Abu Sufyan kọ́lọ̀ ń kó ṣe àlékún ìyọ́nú fún àti gbogbo àwọn sàhábì Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Abu Sufyan ní nígbà kan rí tóun wà nínú àwọn aláìmọ̀kan àwọn kèfèrí kóun tó gba ti Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Abu Sufyan láwọn wà lórí ìrìn àjò kan àwọn lọ sówó ńlú kan àwọn wá débẹ̀ ẹnitọ́jọba ìlú yìí ó ṣẹ̀ṣẹ̀ rí ìwé kan gbà látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ni gẹ́gẹ́ bí àṣà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ngbàtà Ànábì jíṣẹ́ fáwọn ará Mẹ́kà ará Mẹ́dínà tán Ọlọ́run ní kí ó gbé iṣẹ́ ìsìláàmù káàkiri ayé. Ànábì wa bẹ̀rẹ̀ sí ní gbé òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde nínú àwọn sọ̀hábẹ́ rẹ̀ radiyallahu anhum ìran wọn ṣẹ́ pẹ̀lú ìwé ẹ lọ jíṣẹ́ fún wọn lu bí báyìí ẹ lọ sọ̀rọ̀ Ọlọ́run fún wọn lu bí báyìí. ní kúkúrú Abu Sufyan ní nígbà tí ọba yìí wá rí ìwé gbà látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó wá wádìí wọn ní ìlú tí lẹ́tà yìí ti wá tẹ́ni tó pera rẹ̀ lójíṣẹ́ Ọlọ́run yìí ti wá àwọn èèyàn rẹ̀ náà ń bẹ ní nítòsí ìlú wa ń bí tí wọ́n wá sówò ọba bá ní kí wọ́n pè wọ́n wá. nígbà wọn wá déwájú ọba níta ní ọ̀gá nù yín ta làgbà yín wọn lábò Sufyan ni. ọba wa ní kó dá jòkó lọ́tọ̀ káwọn tó kù náà jòkó ní ibòmíì lọ́tọ̀. ó ní nítorí pé òun fẹ́ máa bí láwọn ìbéèrè kan bọ́ba ti parọ́ ẹsẹ̀kẹsẹ̀ ní kẹ́yìn tí ẹ kù kẹ́ ẹ já pé bó ti wíhùn kò rí bẹ́ẹ̀ torí ẹ lòun fi ní kọ́mẹ́dòkó sáàrin yín. Abu Sufyan ń sọ eléyìí pé lára tí ọba yìí wá bẹ̀rù lọ́jọ́ náà ibi tí mò ń lọ gan nìyẹn. ó ní ẹni tó pera rẹ̀ lójíṣẹ́ Ọlọ́run yìí Muhammad sallallahu alayhi wa sallam irú àwọn wo ní ń tẹ̀lé irú àwọn wo lẹ̀ ń rí bọ́bá pèpè kóun fẹ́ ṣe wá sí àwọn wo ní lọ dá lóhùn bọ́bá ní àwọn fẹ́ ṣe àwọn wo ní ń tẹ̀lé gan. Abu Sufyan ti wá rí i pé nípò tó wà ń gbà náà gẹ́gẹ́ bí ẹni tí ò tí ì gba ẹ̀sìn Islam Abu Sufyan wá rí i pé opportunity ńláńlá ni kóun ò fi ba Islam jẹ́ lójú ọba yìí bọ́bá yìí pé Islam tiẹ̀ fẹ́ wú tẹ́lẹ̀ ni wọ́n ń sọ fún ọba yìí jọ́ náà pé àwọn kan tí ò rí jájẹ́ nù lú ni wọ́n máa tẹ̀lé àwọn kan bíi kò níjà sọ méjì àbí mẹ́ta lọ irú wọn kì í ṣe irú wọn ọba ní máa gbọ́rú ọ̀rọ̀ tiẹ̀. ọba wa ní ṣé bó ti rí nu ẹ̀yìn tó kù wọn ni àwọn náà sáré jẹ́rìí sí i pé òótọ́ lọ́sọ àwọn tí àkàkùn nù lú àwọn tálíkà àwọn jẹ̀mọ́ rẹ̀ kíni ń kọ́ lẹ́tà sí irú wọ ọba sí kìí ṣe irú ìjọ rẹ̀ ọ̀bárù ìwọ ọlọ́lá báyìí mu. ọba yìí wá ní tóun fi béèrè ni pé ní gbogbo tán àwọn ànábì Ọlọ́run tóun ti mọ̀ láti gbà tóun ti mọ̀ tán gbogbo àwọn tí máa tẹ̀lé àwọn ànábì Ọlọ́run bẹ́ẹ̀ ṣe júwe wọn yìí gan bẹ́ẹ̀ náà wọ́n rí. torí náà ọ̀rọ̀ wá di òdì mọ́ Abu Sufyan lọ́wọ́ Ọlọ́run fẹ́ discourage ọba láti mọ pàtàkì Islam ni eléyìí ló tún wá jẹ́ encouragement fọba pé òótọ́ ni arákùnrin yìí ń sọ torí pé àwọn ànábì Ọlọ́run tẹ́ bá wọnú al-Qur'an al-Karim lóòótọ́ bọ́lá wọn bá ròyìn àwọn tí ń takò wọn ní ọmọ ní wa qala al-mala'u àwọn èèyàn gidi nù lù àwọn ni wọ́n máa takò àwọn ànábì Ọlọ́run. ànábì Musa ni aleyhi salatu wassalam gbogbo àwọn ànábì Ọlọ́run Ibrahim ni Nuhu ni Lutu ni gbogbo wọn pátá. ọba yìí gbọgbẹbọn náà jẹ́ mùsùlùmí ń jọ náà àmọ́ nínú tàwọn ànábì Ọlọ́run tóun ti ń kà látìgbà tóun ti ń kà irú àwọn tó tẹ júwe gan àwọn ní máa tẹ̀lé àwọn ànábì Ọlọ́run. mo sọ ilé yìí láti jẹ́ pé ká má kà rẹ̀ gbogbo ẹni tí ẹ bá pè tọ́lọ̀ ń bá ní kọ́ máa dáhùn Ọlọ́run fẹ́ jẹ́ kí wọ́n sóríire ni Ọlọ́run ó jẹ́ kí gbogbo wa náà kí a jọ sóríire láyé ń bí àti ní al-qiyamah kó jẹ́ kí a lè dúró lórí sunna nabuwa Muhammad sallallahu alayhi wa sallam
gbogbo ntí máa tán yàn téèyàn fi máa tún wo bòmí lẹ́yìn tó ti dún súnà ọlọ́nkọ́ máa jà rí wẹ́. ahkamul bay'i fi shari'ati al-islamiyyati wa shurutuhu. àwọn elétò ní ohun táwọn fẹ́ kí a bára wa sọ ní àárọ̀ yìí insha allah òun ní ń pa pé ǹjẹ́ ìsìláàmù ní nǹkan kan tó sọ ń pa kátàjà kára ọjà àbí ìsìláàmù ò ju pé bó lè yàn kírun bó lè yàn dàníyàwẹ̀ hajj ló súnmọ́ yìí bó lè yàn ṣe hajj sẹ́nu tí ìsìláàmù dúró lé lórí nìkan nìyẹn àbí ìsìláàmù bó ti ń ṣètò bá ṣe bá ọ̀run wa dáadáa ìsìláàmù sì tún ń ṣètò bá ṣe gbé ilé ayé yìí náà tá à ní rí bínú ọlọ́run láyé eléyìí ni wọ́n fẹ́ kí ó yé gbogbo èèyàn pé àṣé ẹ̀sìn tiwa dínú nílẹ̀ ìsìláàmù ẹ̀sìn ìsìláàmù tọ́lọ̀ ní káwọ́ wà nú àwọn tó sorí ire tí wọ́n mọ ìsìláàmù lẹ́sìn ìsìláàmù ní ntọ́sọ̀ ń pa kọ́dà bọ́ ọba fẹ́ tajà bọ́ ọba fẹ́ rajà ó ní bí ìsìláàmù ṣe ní kó rìn yín gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ bá fẹ́ kírun tí ò gbọ́dọ̀ kírun lọ́nà tó yàtọ̀ sí ìta nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam gbé kalẹ̀ bẹ́ẹ̀ bá lóun fẹ́ yọ zaka ọ̀nà tá nẹ́bí gbà yọ ọ̀nà tá nẹ́bí pa wá láṣẹ náà ló gbọ́dọ̀ ṣe hajj náà bẹ́ẹ̀ àti gbogbo iṣẹ́ ẹ̀sìn bákan náà ni ọ̀rọ̀ kátàkárà ṣẹ̀ríà islam tọ́lọ̀ ń fi rán anẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run la ìlànà kalẹ̀ fún wa tá a gbọ́dọ̀ tẹ̀lé eléyìí ni wọ́n ní ká bára wa sọ ní àárọ̀ tòní. àkọ́kọ́ ni pé kí là ń pè ní al-bay' lédè èdè Lárúbáwá là ń sọ yẹn yóò bá sì làwa tí a jókòó. al-bay'u mubadalatul mali bil mali ala ta'bid. ohun tá à ń pè ní bay'u abilédé òyìnbó sale contract mo fẹ́ tajà fún ọ ìwọ náà fẹ́ rajà lọ́dọ̀ mi n ti ń jẹ́ bẹ́ẹ̀ ni pé mubadalatul mali bil mali ala ta'bid òun ni pé nǹkan kan tí ẹnìkan pàtàkì ti ń jẹ́ owó lọ́dọ̀ tiẹ̀ kó wá mọ̀ wo bó ṣe pàtàkì tó yìí kó wo bóun ṣe nídìí nǹkan tí ń bẹ lọ́dọ̀ ẹlòmíì tó jẹ́ pàtàkì tó jówó lọ́dọ̀ tiẹ̀ náà kọ́ wa ní ìwọ gba ntẹ̀mí ní lọ́wọ́ yìí bá mú titọ́wọ́ rẹ̀ ntí ń jẹ́ àǹtajà ńrajà nìyẹn nínú sẹ̀ríà islam bọ̀ sẹ̀ríà islam wá ó fi kọ́ ìlú kan sí i pé ó gbọ́dọ̀ jẹ́ ala ta'bid kí ni túmọ̀ ẹ̀ ní pé téèyàn bá ní mọ́tajà fún ọ ó gbọ́dọ̀ jẹ́ pé ntọ́ ta fún yìí ó di tiẹ̀ láéláé sẹ̀ríà ìsìláàmù ní òfin míì tó lọ ń pa pé ní mo fẹ́ fún ọ ní nǹkan yìí lò fúngbà díẹ̀ ìsìláàmù ń pè yẹn ní al-ijara lápèjúwe nísìnyí ṣọ́ọ̀pù mi yìí mo fẹ́ tà fún ọ ó yàtọ̀ fún ṣọ́ọ̀pù mi yìí mo fẹ́ fi rẹ́ǹtì fún ọ sẹ̀ríà ìsìláàmù ṣe yàtọ̀ láàrin méjèèjì ló jẹ́ kó wá nù tá a bá ní ká define kí ni jẹ́ bẹ́ẹ̀rù nù sẹ̀ríà láàfin fi kún pé ala ta'bid níta abala ta fún yàn ó di tiẹ̀ láéláé ìtumọ̀ pa tajà fún yàn nìyẹn bọ́ba ti lọ́ọ́ ta nǹkan fún yàn tó o sì ti gba ńtọ́ tí ọ lọ́rùn ní tóun náà lóun fi rajà ni ìtumọ̀ àkọ́kọ́ òfin tí sẹ̀ríà ìsìlámù gbé kalẹ̀ ni pé ọjà yìí di ti ẹni tọ́ra ala ta'bid láéláé nítorí bá wù lókùn tí ó fi ṣe lẹ́yìn tá a ti ṣàlàyé kí ni ṣẹ̀ríà ń pè ní al-bay'u ká tajà kára ọjà ohun tọ́kàn náà ni pé ǹjẹ́ ká tajà kárajà yìí èèwọ̀ nínú ìsìláàmù ni àbẹ́tọ̀ nínú ìsìláàmù ni àbíbáwò òun là ń pè ní dalilul mashru'iyya torí pé gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ ṣe nǹkan kan àfi ká wádìí pé kila al-Qur'an al-Karim wí ń pa nǹkan yìí kí ni sunna anabuwa Muhammad sallallahu alaihi wa sallam tó lọ sọ ń pa nǹkan yìí báyìí náà lórí ń pa kátàkárà náà tabawo nu al-Qur'an al-Karim nínú suratul Baqarah
ọgbẹ́ni ọba ní al-Qur'an al-Karim káwọnú Suratul Baqara aya 275 márùnléní àádọ́rin 275 verse 275 al-Qur'an al-Karim ní Suratul Baqara. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وأحل الله البيع bẹ́ẹ̀ ò ta sọ fúnra wa lẹ́ẹ̀kan pé kátàkárà ní jẹ́bẹ́ ọlọ́run wá gbé òfin kalẹ̀ nínú al-Qur'an al-Karim ọlọ́run ní wa ahalla Allahu al-bay'a gbogbo tí ń jẹ́ kátàkárà o ọlọ́run lòun ṣe ní halali ahalla òun ṣe ní kíni òun ṣe ní ẹ̀tọ́ fún wa kéèyàn tajà kọ́rajà àsìkò sí tó burú ń bẹ nínú ṣẹ̀ríà Islam. àwọn nǹkan téèyàn gbọ́dọ̀ wá ṣe tó lè wá mú di èèwọ̀ òun náà wọ́n ní ká wá ṣàlàyé fúnra wa láàárọ̀ yìí but ká mọ̀ pé generally tá a bá ní ká sọ̀rọ̀ pé ká tajà kárajà òfin rẹ̀ nínú ṣẹ̀ríà Islam nípìlẹ̀ ní pé ẹ̀tọ́ ni kéèyàn tajà ẹ̀tọ́ ni kó rí n tó wù ọ́ lọ́dọ̀ ẹnìkan kó rà á lọ́wọ́ ẹ̀ ṣẹ̀ríà Islam ọlọ́run ní ahallallahu al-bay'a ọlọ́run lẹ́tọ́ ni kì í ṣe wọ̀ ntọ́ jẹ́ wọ̀ ọlọ́run sọ ń bí àyà yìí kan náà wa harrama riba ọlọ́run lóhun ṣe kátàkárà ní ẹ̀tọ́ òun sì ṣe ká gbowó èlé rìbá òun ṣe ní kíni òun ṣe léèwọ̀ a lè máa wọ́ndà pé kí ló dé tí Al-Qur'ani tó dákọ méjèèjì nínú àyà kan náà àlàyé rẹ̀ ń bẹ nínú àyà Al-Qur'ani yìí náà àbáyà tó tẹ̀lé pé àwọn kan náà àwọn èèyàn ń kílèmù pé innamal bay'u mithlu riba àyà yìí kan náà ni àyà 275 tàwí qalu innamal bay'u mithlu riba ẹni àwọn àfáà yẹn wàhálà wọn pọ̀ ká má gbèlé kí ló yàtọ̀ nù èlé àti pé atajà mo kówó mi sí báǹkì fowó mi ṣòwò wọ́n dẹ̀ pín mi náà nù èrè tí wọ́n jẹ ẹ wá ní èlé nìyẹn innamal bay'u mithlu riba irú ọ̀rọ̀ tẹ́rí táwọn kan sọ lónìí yẹn látàrí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti sọ pé innamal bay'u mithlu riba àwọn orí ẹni difference láàrin tó pè ní kátàkárà àtẹ̀yí tó pè ní èlé yìí nítawà mọ̀ ń bẹ̀ ni pé business is business wọ́n ṣe business náà ni lọ́lọ́run wá ń dá wọn lóhùn pé ahallallahu al-bay'a wa harrama riba tọ́ba yìí pé ní ìdájọ́ ọ̀fẹ́ nu tara yín ọ̀tọ̀ bọ́tẹ́ bá fẹ́ mọ kí lófin tọ́lọ́run àti ṣẹ̀rí'at Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní òun fi ààlà sáàrin méjèèjì wa ahallallahu al-bay'a kẹta kẹra ẹ̀tọ́ ni wa harrama riba kẹgbà owó èlé èèwọ̀ ni kí ni yàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì òun ni pé gbogbo à ń tajà ń rajà kí ni ń jẹ́ hádàfù kí ni objective wa tá a fi ń tajà tá a fi ń rajà ebi yẹn fẹ́ ní àlékún owó náà ni èyí tá à ń pè ní kíni èrè ẹni ó bá tajà nísìnyí ntọ́fẹ́ náà ni pé kò ní wù kó ṣe pé iye tó ń rajà náà ni òun tà yóò fẹ́ kó pé òun rí èrè kan bẹ̀ ni bọ̀tí tí ṣẹ̀ríà Islam pé àkíyèsí wa sí tó ń dààmú ayé lónìí òun ni pé owó bó ṣe wà a máa fi owó ṣe òwò ni ká máa ta owó ká máa ra owó èèwọ̀ ni o lè lo owó as means bíi wàsílà bí nǹkan téèyàn máa fi rajà tí máa fi tajà bọ̀túnjọ́ tó bá ti di pé owó yìí gan-an láàmà tà láàmà rà ní ti ń jẹ́ rìbá nìyẹn because n tí ó lè tó ni pé ẹni tí ọlọ́wọ́n máa ta owó yọ máa ra owó yìí oògùn àwọn kan ló wọ́n kàn máa gbà ẹnìkan ní ọ lọ ṣiṣẹ́ gbogbo iṣẹ́ gbogbo wàhálà tiẹ̀ tó bá ṣe sẹ́nu kóńkó iye owó báyìí fún ọ níjọ́ tó bá sì dá padà iye báyìí ni ọ dá padà fún mi ń bẹ̀ ara ọ̀nà tí títà rírà fi yàtọ̀ fún rìbá nìyẹn ọlọ́run ní ẹ̀tọ́ ni kẹ́ ẹ fowó ṣòwò kẹ́ ẹ fi ra ntọ́ bá wù yín kẹ́ ẹ ta ntọ́ bá wù yín lówó but ẹ má jẹ́ kó ṣe pé owó yìí náà lẹ́ẹ̀ma wá tà lẹ́ẹ̀ma rà torí túmọ̀ ẹ̀ ni pé oògùn olóògùn òun lẹ́yìn fẹ́ máa jẹ
ọ̀nà kejì wa ahallallahu al-bay'a wa harrama ar-riba anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ní al-kharaju bid-daman al-kharaju bid-daman anabi ní sallallahu alaihi wasallam ẹni ó bá ti rẹ́dí pé bí 1 naira tó bá di 2 naira ní èrè èmi ní 1 naira yẹn anabi ní al-adala justice lọ́dọ̀ ọlọ́run tẹ́yìn ọmọ èèyàn tẹ́ gbọ́dọ̀ jẹ́ kí làákà yìí ó sí sí ìṣedéédé ni pé ó gbọ́dọ̀ prepare ara rẹ̀ pé njọ́ tí 1 naira yìí bá di 50 kọ́bọ̀ náà òun náà lówó forí fa ntí ń jẹ́ sẹ̀ríà ìsìlámù ni al-kharaju bid-daman ẹnìkan ò gbọ́dọ̀ dóńdó pé èrè nìkan làwọn máa gbà njọ́ tí lọ́ọ̀sì ìdàkejì èrè bá dé kọ̀ọ̀ká wa o ntí ń jẹ́ rìbá nìyẹn example tá a mú wálẹ̀ kan ẹlòmíràn máa kílèmù yóò ní báńkì fowó òun ṣòwò ni tó bí wọ́n bá sì gèrè tó kí ló burú mbẹ̀ kí wọ́n fún un náà nú èrè fine sẹ̀ríà ìsìláàmù lòun ṣe é ní kíni lẹ́tọ̀ọ́ fún ọ kọ́dà bó bá ké báńkì náà lọ fẹ́ bá ṣòwò kò léwọ̀ àmọ́ náà wo àlùbẹ́yìn gbọ́dọ̀ yàtọ̀ sí rìbá ẹjọ́ tó kówó rẹ fún bank àbí any other organization àbí individual àbí èèyàn tó bá kówó rẹ fún agreement tí ń bẹ láàrin yín ni pé mo fẹ́ ṣòwò ni àbí mo yá ọ lówó because ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì tó o bá kówó rẹ fún yẹn ní sin pé 50,000 ní 100,000 ní máa lọ fi ṣòwò ó wá padà dé lẹ́yìn ọdún kan 50,000 yìí di 70,000 ìwọ nìkan lọ́ọ́ da 20,000 yìí sápò àbó fóun náà mẹ́ ìbéèrè ni túláàsì ẹ̀yìn méjèèjì náà ni ẹni ọlọ́ ṣiṣẹ́ àti wọ́n tí okòwò fún tí ń fi ń ṣiṣẹ́ ṣẹ̀ríà ìsìlámù ń pè yẹn ní mùdọ́rábà lápèjúwe but ká put in another way bọ́bá yìí pé ó jèrè 20,000 lọ́dún yìí ó wá dọdún kẹta sígbà yẹn ó jèrè 30,000 lọ́dún kejì ó jẹ 40,000 lọ́dún kẹta ó wá dọdún kẹrin ó lọ bí tí lọ wọ́n bá ní nǹkan kan ṣẹlẹ̀ wọ́n dá wọn lọ́nà ní ọlọ́mọdé aráburú ọjà wọmi ní nǹkan kan ní gbogbo owó tó kó lọ 100,000 yìí ó ní 20,000 péré tó kù ní ṣé ọ sọ pé lọ́ba àwọn 80,000 yóò kù wá ní àbíwọ̀ náà ọ fara gbà ètí ń jẹ́ justice nìyẹn ní ṣẹ̀ríà Islam al-kharaju bid-daman ẹni tí ń bá ti ń rí èrè níjọ́ tí ìdàkejì bá dé èyí tí òfin ní síyàn jẹ́ ń bẹ̀ ni pé bó o ti ń gba èrè tí inú rẹ̀ ń dùn tó ń dá sápò yẹn níjọ́ tí ìdàkejì bá dé ṣẹ̀ríà Islam ní túláàsì ó gbọ́dọ̀ faramọ́ bọ̀jẹ́jà bíra wa ẹni tó kówó rẹ̀ lọ sí báǹkì tó ní báǹkì ń fowó òun ṣòwò tó wá padà dé lẹ́yìn oṣù kan àbẹ́yìn ọdún kan lọ padà dé wọ́n á ní sórí bó ti dẹ́pọ́sìtì owó rẹ̀ tán gẹ́lẹ́ ní níjọ́ tó kówó rẹ̀ wá yẹn bóyá wọn náà bọ́ tí pàtró àwọn ọlọ́pàá ti fèrè ń jọ́ ń fa fèrè ń jọ́ yẹn bẹ́ẹ̀ ni nẹ́sẹ̀ ní báǹkì gbogbo yẹn ló jóná torí náà owó àti owó rẹ̀ ti jóná ẹ̀dá kò kí ni ó wí kò sí ìtọ́kàn ni àbí bó ti lọ tán ni àwọn kan wá digunjalè ní ọkọ̀ gbowó ní báńkì ta ni ó kówó sí báńkì tí báńkì ọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn ọjọ́ gbà that shows pé kìí ṣe pé ń ṣòwò èlé lọ fẹ́ gbà because tó bá yẹ pé ń ṣòwò ní ṣẹ̀ríà Islam ní al-kharaju bid-daman níjọ́ tí èrè bá wá ọ̀ farama níjọ́ tí ìdàkejì bá wá ní ti ń jẹ́ èrè nìyẹn and tó bá yẹ pé gbogbo èèyàn lọ dá lójú pé béèyàn bá ti fi 20,000 ṣòwò yóò di 30,000 ẹ̀dàkùn sẹ́nìkan ó ṣiṣẹ́ mi ìmọ̀láyé àbówò gbogbo wọn mọ̀ sí bọ̀tí tí ń jẹ́ òwò náà ni pé èèyàn take a risk ó lè di 30,000 ó sì lè padà di 10,000 wọ́n mọ̀ tójú owó mẹ́gàn gbogbo ẹni tí ń ṣòwò láyé àlùbẹ́yò tọ́lọ̀ lóhun ṣe lẹ́tọ̀ọ́ nìyẹn wọ́n take a risk ni ẹni tó kówó jọ tó ṣe kínní tó lọ bá tó lọ àwo tó bá yẹ kó ṣúọ̀ pé ní owó yóò di ẹ báyìí ni instead tó fi 20,000 bẹ̀rẹ̀ owó 100,000 yóò kó sí tọrọ mọ̀ pé yóò kú lé but àìdájú yẹn náà ní jẹ́ bẹ́yò ní ti ń jówó náà nìyẹn
in a situation téèyàn bá ti wá dúró lérú pé owó yìí ọgbọ́dọ̀ léye báyìí ń gbà báyìí èyí wọ́n sọ̀wọ́ mọ́ wa harrama riba ó ti di rìbá nìyẹn wọ́n láwọn kan gbé business kan wá Nàìjíríà ń gbà kan àmọ́ alhamdulilayi ọlọ́run ti láti rí owó tú bọ́tú bá àwọn àfáà náà tọ́gbọ́ ṣẹ̀ríà ìsìláàmù yìí ń kìlọ̀ fún wọn ń gbà yẹn pé níta ń ṣe yọ ọlọ́run ọ̀faramọ́ náà pé wọ́n ní àwọn kan láwọn ṣe business tó bá mú iye báyìí wá àti garanti pé lẹ́yìn oṣù méjì iye báyìí láàpò wọn business tá à ń ṣe kọ̀ọ̀kan I short again kò sí ìtọ́kàn wọn àmọ́ kó 50,000 wá ọba dẹ́yìn oṣù mẹ́fà wá gba 80,000 àbí jù bẹ́ẹ̀ lọ àbí kò tó bẹ́ẹ̀ káwa náà jọjẹ láàrin ara wa pẹ̀lú píríncípù ṣẹ̀ríà pé al-faraju bid-daman owó lélẹ́yìn wọn àbẹ́lẹ̀ owó èlé ni gbogbo èrè tó bá ti di pé wọ́n guarantee profit ṣẹ̀ríà Islam ọ̀faramọ́ torí pé tí ń jẹ́ bẹ́ẹ̀ o kò sí tí ń jẹ́ pé wọ́n guarantee profit ń bi kátàkárà risk ní ń jẹ́ owó a lè wípé a ṣe báyìí kó rí báyìí a sì lè róúnjọ́ míì kọ́mọ́ rí bẹ́ẹ̀ bọ̀tí pé kó yẹ owó báyìí wá tó bá sì di ẹgbà báyìí àti guarantee pé báyìí láwàá kó fún ọ gbogbo tí wọ́n bá fún un gbà yẹn rìbá lọ gba owó èlé nìyẹn. So àwọn àyá al-Qur'an al-Karim ní àtúndébẹ̀ pé kí ni ẹ̀rí tó jẹ́ àmọ̀ pé àṣekẹ́yìn ọ̀tajà kọ́rajà òkúrú nínú ṣẹ̀ríà Islam èyí tí ṣẹ̀ríà Islam lóun ọ̀fẹ́ òun lọ́lọ́ ti ṣàlàyé fún wa yẹn. tá a bá tún wọnú sunna anabuwa Muhammad sallallahu alayhi wa sallam anabi náà sọ̀rọ̀ nípa kátàkárà wọ́n wá bí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam pé ma atyabul kasbi kí ló dáa kéèyàn jẹsẹ́ ní ààrẹ kó fún ìyàwó rẹ̀ jẹ kó fún àwọn ọmọ ẹ̀ jẹ ní ntọ́ dáa jù tọ́ mọ́jú kéèyàn jẹ sínú ààrẹ àbísẹ́ gbogbo ẹ̀mí àwọn tí ń bọ́ tí ń bẹ lábẹ́ anabi sallallahu alayhi wa sallam ní amalu rajuli biyadihi wa kullu bay'in mabrur amalu rajuli biyadihi wa kullu bay'in mabrur anabi ní tó dáa jù téèyàn jẹ sọ́kàn rẹ̀ tó dáa jù kó fún àwọn ìyàwó àwọn ọmọ gbogbo àwọn tó dìpẹ́ndì lé ọ lórí kó fún wọn jẹ anabi lè tó dáa jù ní iṣẹ́ tó mi èèyàn fọwọ́ rẹ̀ sí iṣẹ́ ọwọ́ kan lọ màá ṣe ní mẹkáníìkì ló ń ṣe ní kápẹ́ntà ní ọ́ ní bíríkìlẹ̀yà ní ọ́ ní gbogbo tó lè kọ́ ọmọ ṣe anabi ní amalu rajuli bìyànjú iṣẹ́ ọwọ́ oògùn ara rẹ̀ anabi ní kò sí ntọ́ dáa tó bẹ́ẹ̀ kí wọ́n máa jẹ wa kullu bay'in mabrur àti gbogbo kátàkárà tó bá dáa ìyẹn ní kékeré ṣe dandan pé gbogbo wa ní ká lọ kọ́ sí ọwọ́ là anabi yẹn ẹni wọn bá ṣe pé bíi tí skili tiẹ̀ wà ní pé ọmọ bẹ́yẹn ṣe lè lọ́ọ́ rajà ní Kánò kọ́ wá tà ní lóṣogbo ọmọ pé bí ọjà kan bá fẹ́ kùtà lóṣogbo ọmọ ìlú tó ń kó lọ tí ó tún dowó skili ni mahara ni ọlọ́ọ̀ni máa gún yàn ẹlòmíì sì máa kọ́ gbogbo àwọn tẹ́rí tí wọ́n lọ study marketing ní school tí wọ́n ń kọ́ náà nù ẹni ọba ìpínlẹ̀ yìí lòun kọ́ kátàkárà yìí Ànábì ní wa kullu bay'in mabrur àti gbogbo kátàkárà kọ́ bá dáa Ànábì ní sallallahu alaihi wasallam nínú tó dáa tọ́mọ ẹ̀dẹ́ yẹn máa jẹ sí ẹ̀mí ara rẹ̀ yìí àti pé eléyìí náà fi ń yé wa pé àṣekátàjà kárajà nínú ṣẹ̀ríà Ìsìlámù ẹ̀tọ́ ni kìí ṣe é wọ̀ bẹ́ẹ̀ ọba ti fi nǹkan tọ́lọ́ mú un ṣe léwọ̀ tí ò fi kún. nínú àwọn ẹ̀rí tó fi ń yé wa pé al-bay'u fi ṣẹ̀ríà halal pé kátàjà kárajà halal nínú ṣẹ̀ríà Ìsìlámù òun ni amalu nabiyyi sallallahu alayhi wa sallam anabi fún rẹ̀ gan sówò sallallahu alayhi wa sallam wa aqarra ashabahu ala al-bay' anabi sì rí àwọn ìjọ rẹ̀ àwọn sọ̀hábẹ́ rẹ̀ abubakar ni gbogbo umaru ni abdulrahman bin awf uthman bin affan àwọn àgbà oníṣòwò náà àwọn sọ̀hábẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam anabi òun fún wọn pé èsì tẹ̀ ń tajà tẹ̀ ń rajà torí tí ọba da anabi òní dákẹ́ lórí tí ọ̀dà gbogbo tí wọ́n bá ṣe lójú anabi wa muhammad sallallahu alayhi wa sallam tá anabi sì rí tá anabi dákẹ́
ìtumọ̀ ẹ̀ ni pé ọba ìsìláàmù nù nìyẹn. Eléyìí náà ń tọ́ka pé àṣekátajà kárajà nínú ṣẹ̀ríà ìsìláàmù kò sí ti ọkùnrin bẹ́ẹ̀. lẹ́yìn eléyìí ká wá sọ̀rọ̀ nípa oríṣiríṣi ọ̀nà ní ká wá tajà kárajà pín sí nínú ṣẹ̀ríà ìsìláàmù. tá a bá ní kí a máa sọ because nígbà tí wọ́n ní ká sọ̀rọ̀ nípa ahkamul bay'i wa shurutuhu eléyìí ìtẹ̀yìn bí yẹn bá wà ní yunifásitì tó fẹ́ lè fojú bíi semester kan kọ́ as a course òun ni wọ́n ní á sọ láàrin wákàtí kan àbí wákàtí méjì àmọ́ á wà á sọ ìwọ̀nba díẹ̀ mbẹ́ lápèjúwe ara ọ̀nà tá a lè fi pín bóun ní ṣẹ̀ríà Islam owó òwò ṣíṣe sí oríṣi ọ̀nà tó pín sí ṣẹ̀ríà Islam ara ojú ọ̀nà tí ó wò pín sí al-bay'u ń bẹ̀ ni pé bay'ul musawama bay'u al-musawama kí là ń pè ní musawama ni pé gbóǹkálukú bá ṣe gbọ́n sí léyìí tí ò ní parọ́ bó ṣe mọjà polo sí léyìí tí ò ní ṣe kíni tí ò ní tányàn ẹ rí i pé ńgbà míì ẹ jọ lọ rajà ń bì kan náà iye kan náà lẹ́ra bọ̀tí ńgbà tẹ́ ẹ bá máa ta eléyìí ọ̀tá tiẹ̀ ní 2 naira eléyìí ọ̀tá tiẹ̀ ní 2 naira 50 kobo eléyìí ọ̀tá tiẹ̀ ní 3 naira tí gbogbo wọn ọba ti jàmbá yẹn ń bẹ́ẹ̀ ọ̀nà tí yẹn fi lè jàmbá ni pé kọ́ máa parọ́ pé ọjà tó ra 2 naira pé 3 naira mọ́ra kọ́dà yìí tí mo rà náà ní sáà mú lọ mo yọ̀ǹda rẹ̀ fún èèwọ̀ lélẹ́yìn bọ̀tí ń pa pé yẹn máa advertisement ṣe lápẹ̀júwe ọmọjà polo ẹnu rẹ̀ dùn ní èyí ò ní nírọ́nú níta ń pè ní musawama nìyẹn ẹni ó fẹ́ rajà náà bóòlù náà ṣe mọjà yọwó sí ṣẹ̀ríà Islam gbà láyé òun là ń pè ní musawama ìjọba jẹ́ mufaala nínú Lárúbáwá ni pé ntẹ́yìn méjì ń jọ ń ṣe nù òun ni Yorùbá ń pè ní wọ́n ń dúnàdúrà bí a iye báyìí lọ́ta ẹbí mi díẹ̀ ń bẹ ọjà yìí ó ti wọ́n jù báwọn lọ ṣẹ̀ríà Islam ní òun yọ̀ǹda al-musawama arọ ọ̀nà téèyàn máa fi ṣòwò ní ṣẹ̀ríà Islam tí ọba ti ní ẹ̀tànjẹ àbírọ́ àbí tí ò sí nínú ọjà kápé ń bẹ́ẹ̀ ọgbọ̀n yìí ló lè sọ ọ́ dé wọ̀ tí ọba ti sí yìí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ al-musawama lára ti ṣẹ̀ríà Islam faramọ́ ni. ẹ̀ẹ̀kejì nínú tí ṣẹ̀ríà Islam tó faramọ́ bay'ul musayada à ń pè ọjà kan ní al-musayada al-musayada ni pé bẹ́yàn bá fẹ́ taru ansẹ̀tì yìí kò ní sọ yìí tó ń fẹ́ tà nípìlẹ̀ bọ̀tí yóò ní gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rà á ta ló lè èló lẹ́yìn fẹ́ kólé lápèjúwe àfọwà dìde pé ansẹ̀tì yìí kò gbọ́dọ̀ ju 1,000 naira lọ bọ́bá tẹ́ lọ́rùn yóò ní wọ́n mú wa tí ó bá tẹ́ lọ́rùn al-musayada yóò ní ó jù bẹ́ẹ̀ lọ bọ́tù wọn ò ní sọ yìí tó ń fẹ́ tà àfa tó jókòó tí wọn ò ní ansẹ̀tì gbọ́dọ̀ ju etí ní ìpè lọ lóòótọ́ ọ̀dà èmi rà ní 10,000 naira bọ́bá tẹ́ lọ́rùn yóò ní oko ó ti ṣe déédéé yìí tó ní ìmáìlì láti tà bí ó bá tẹ́ lọ́rùn yóò ní kò tí ìyọwọ́ ẹ̀ dáadáa kọ́dà wọ́n lè wá gbé dé 100,000 bẹ́ẹ̀ ògbóró ní ṣẹ̀ríà Islam torí pé ẹlòmíín bẹ tó ṣe pé ní bóyá ansẹ̀tì yìí gan-an ní ti ń wá kí tí ò sí lọ́jà mọ́ kọ́dà bí wọ́n bá pè ní tọ́mọ̀ pé kọ̀ wọ́ọ̀tì ju 60,000 lọ already láti san extra 20,000 kọ́ra ní 80,000 àwọn ọjà míì máa wà bẹ́ẹ̀ kìí ṣe pé òun ló tú láàsì yàrá eléyìí là ń pè ní kíni bay'u al-musayada kò burú nù ṣẹ̀ríà Islam. ẹ̀kẹta bay'ul murabaha nínú ọ̀nà tí ṣẹ̀ríà Islam tá a lè fi tajà tá a lè fi rajà òun là ń pè ní kíni bay'u al-murabaha. ìtumọ̀ bay'ul murabaha ni pé ẹni ó ní ọjà yóò jẹ́wọ́ fẹ́ni tó fẹ́ tà fún orí kíní yìí iye báyìí mọ́ra 10,000 naira ní ọba wọlé sọ́dọ̀ mi àmọ́ èmi náà fẹ́ jèrè àjẹjù bọ́ ọba lè fi 1,000 péré kún àbí bọ́ ọba lè fi 500 naira kún wọn tà fún ọ tí wọ́n tó wù wọ́n bá wọ̀ bẹ́ẹ̀ kò burú ní ṣẹ̀ríà Islam but èèyàn gbọ́dọ̀ parọ́
ọba ìpè bí wọn mọ̀ ọ́ bá ṣà lọ́ fẹ́ ta ọjà tó rà ní 900 naira ọ̀ gbọ́dọ̀ pé 1000 lọ́ra kò tún wá lò fi 200 kún èèyàn ní ọba fẹ́ tajà mọ̀rọ́ bá hà ọ́ jẹ́ kẹ́ni tó fẹ́ tajà fún ọ mọ̀ gba kọ́dà rìsíìtì ní iye tèmi náà rà ní àmọ́ bẹ́ẹ̀ bá fi iye báyìí kún ọ̀tẹ̀mí lọ́rùn kò burú nínú ṣẹ̀ríà Islam tí insha Allah táyé bá gbà wá ibùn mọ̀rọ́ bá hà yìí tá a bá ní káwo kíní ń jẹ́ ọ̀nà tá a lè fi ṣe ọ̀rọ̀ báńkì nínú Islam níta ń pè ní Islamic banking arọ ọ̀nà tí wọ́n lò ní mọ̀rọ́ bá hà yìí tí ó sì ní ní rìbánú bí wọ́n bá rìn lọ́nà ṣẹ̀ríà Islam so ó di mélòó ó di mẹ́ta nínú ọ̀nà tí èèyàn lè gbà tajà tó lè gbà rajà nínú àwọn ọ̀nà tá a lè gbà tajà ká rajà à ń pè kíní kan ní bay'u at-tawliya bay'u at-tawliya ní pé kíní yìí o 10,000 naira mọ́ra but in lè dúró di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa yọ owó àbí mo fẹ́ fowó ṣe nǹkan mi ẹni ọba. ajá iye náà lọ́ta afẹ́ntọ́ fẹ́ rà bọ́bá tẹ̀yàn lọ́rùn àtẹ̀ntọ́ tajà àtẹ̀ntọ́ rajà ṣẹ̀ríà ìsìláàmù ọ̀kọ́ odi mẹ́rin kọ́dà inú ọ̀nà téèyàn lè fi dàtà tó lè fi rajà nù ṣẹ̀ríà àgbẹ̀gẹ́nìkẹ́ ní bay'ul wadi'a bay'ul wadi'a bid-dad al-wadi'a òun ni pé 10,000 naira ní ọ̀rọ̀ akínní lóòótọ́ but kò sí lásìkò gbà táwọn èèyàn nídìí ẹ̀ lágbèjúwe níṣẹ́ èèyàn ló ń fẹ́ ta fíríjì nínú òtútù ó fẹ́ ta kíni ó fẹ́ ta fíríjì nínú òtútù àbọ̀ fẹ́ ta AC nínú òtútù ṣẹ́rí pé kọ́dà yóò fẹ́ bẹ́yàn pé ẹ sára òun níbi owó nísìnyí kọ́dà bọ́ bá wá rẹ́dì pé 10,000 mọ́ra bọ̀ kọ́dà tẹ́ bá lè san 9,000 ẹ máa mú lọ eléyìí la ń kẹ́ ní kéde bay'u al-wadi'a bọ́bá tí àwọn méjèèjì lọ́rùn ògùn ní ṣẹ̀ríà Islam ó di mélòó ó di márùn ọ̀nà kẹfà téèyàn fi lè tajà tó lè fi rajà ṣẹ̀ríà Islam máa ń fẹ́ láti kéta fún gbogbo àwùjọ àtẹniọgbọ́n àtẹniọgọ́ nítorí ẹ̀ la fi ń pe kíní kan ní bay'ul istirsal ìtumọ̀ ẹ̀ ni pé bẹ́yàn bá wá rajà lọ́wọ́ rẹ̀ ó wúlò fáwọn tó yẹ pé ẹnu rẹ̀ ò dùn ọmọjà polo àmọ́ ó ní iye tí wọ́n bá ń ta kínní lọ́jà iye náà lèmi náà máa ta ìsọ̀rọ̀sálù lọ kọ̀bá jẹ́ 1 náírà wọ́n ń jẹ́ ọ̀tẹ̀wọ̀n náà lọ́wọ́ kọ̀bá jẹ́ 2 náírà wọ́n ń jẹ́ sí iye tí ọ̀rà níbi tó ti lọ́ọ́ rà lánàá nù ẹni tó sì fẹ́ ra ọjà báyìí náà gbọ́dọ̀ parọ́ torí pẹ́ lómi ìkọ́ bá fẹ́ rajà ọmọ pé iye tó ń ra iye ń kọ́ o àmọ́kẹ́ni yọ bá di lówó ìnáà tí mo rà lánàá ní 900 naira lẹ́yìn wá ní 1000 lẹ́ńtà níbẹ̀ ń bẹ mo ti rà lánàá èèyàn náà dà bọ̀tẹ́yìn bá sòótọ́ ọba àmọ̀bẹ́ olùsọ̀rọ̀sálì pé iye tí wọ́n ń ta ọjà yìí lọ́jà ìwọ náà rà bẹ́ẹ̀ kò burú. Lastly ọ̀nà kí ẹ̀jọba yà bí ẹ̀kẹ́jẹ́ ọ̀nà ń pè ní bay'u al-isti'man bay'u al-isti'man ni pé ẹni tí kò mójú ọjà ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ owó ni ó wá gbé kọ́ àmánà ẹni tó fẹ́ rajà lọ́rùn pé ìwọ náà wò ó tó ìlú lápẹjù oníṣìí nǹkan kọlọ rajà yìí mi tó ti rà á bóyá nìkan ló gun ọwọ́ afẹ́ tà kò sì mọ èlò ní ọwọ́ fìgàn ó lè ṣe stigmanu pé àmánà mo gbé kọ ọlọ́run wọ́n tó fẹ́ rajà yìí kí ní ìtó èlò tó tún rẹ̀ lónìí èyí tí mo ti lò àdòkù yóò tó èlò èyí tó bá tó náà ní ọ̀rà mọ̀lọ́dàbẹ́ fún ọ
bí yẹn bá ra ru ọjà báyìí tọ́ta ru ọjà báyìí nínú ṣẹ̀ríà Islam tí ó bá ti sẹ́tàn jẹ tí ò sí rọ́ńbẹ́ kò ṣe kíni nínú ṣẹ̀ríà Islam. So àwọn wọ̀nyí ni àwọn ọ̀nà ní kúkúrú téèyàn lè gbà tajà tó lè gbà ra ọjà nínú ṣẹ̀ríà Islam. Lẹ́yìn eléyìí ohun tí ó tún yẹ ká sọ̀rọ̀ lórí ni pé ṣẹ̀ríà Islam wá láwọn òfin tó gbé kalẹ̀ generally pé gbogbo téèyàn bá fẹ́ máa ṣe lówó àwọn nǹkan báyìí mo ti mẹ́nu bà díẹ̀ mẹ́rin pé ń repeat ẹ̀ pé tí ó gbọ́dọ̀ parọ́ kò gbọ́dọ̀ sẹ́tàn bẹ́ẹ̀ gbogbo eléyìí àwọn principles tí ṣẹ̀ríà Islam gbé kalẹ̀ yìí. Àkọ́kọ́ principle tí ṣẹ̀ríà Islam tá mẹ́nu bà tó gbé kalẹ̀ ń pa bí yẹn bá fẹ́ tajà bó bá fẹ́ rajà òun ni pé ṣẹ̀ríà Islam ní al-aslu fil mu'amalat al-ibaha. Gbogbo àmọ́ ẹjọ́ tajà àmọ́ rajà láàrin ara ẹni ara ìrọ̀rùn tí ṣẹ̀ríà Islam ṣe fún wa ni pé ṣẹ̀ríà Islam ní gbogbo ẹ̀ ní ẹ máa ṣe àfẹ́yí tó ń bá ní ẹ máa ṣe gbogbo ẹ̀ ní ẹ máa ṣe kíni gbogbo ẹ̀ lẹ́lẹ̀ ṣe àfẹ́yí tó wọ́n bá fẹ́ kẹ́ ẹ ṣe ń bẹ̀ òun wà sọ fún yín pé ẹ máa ṣe lé which means ọ̀nà tí ṣẹ̀ríà Islam ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká fi tajà ká fi rajà ọ̀pọ̀ dùn tí ó ṣe lé ìwọ̀tọ̀ fún wa ara ìrọ̀rùn tí ṣẹ̀ríà Islam ṣe fún wa nìyẹn ọ̀nà ní al-aslu fil mu'amalat al-ibaha ọlọ́run fi sọ nínú al-Qur'an al-Karim nínú suratul An'am pé wa qad fassala lakum ma harrama alaykum qad fassala lakum ma harrama alaykum ìtọ́lọ́wọ̀n fẹ́ kẹ́ ẹ débẹ̀ ní owó ní títà níra ọlọ́run ti sọ ọ́ èyí tó bá ti yẹ lẹ́yìn ìtọ́lọ́ ní ẹgbẹ́ débẹ̀ ọlọ́run ní gbogbo ọ̀nà tẹ́ bá lè wù kẹ́ ẹ fẹ́ máa tajà kẹ́ ẹ máa rajà láàrin ara yín ọlọ́run ló ń ṣe lẹ́tọ̀ọ́ ìyẹn ni pé yàtọ̀ fọ́nà méjèèjì tá a kà yìí bóyá àwọn míì tún gbọ́ngbọ́n kan pé a lè tún tajà lọ́nà bí báyìí tí ó bá ti sínú nǹkan kan tí ṣẹ̀ríà Islam lóhun ọ̀fẹ́ ọlọ́run lóhun òun yọ̀ǹda rẹ̀ ká máa ṣòwò lọ́nà bẹ́ẹ̀ eléyìí túmọ̀ pé ní àṣetá bá pọ̀ sí wẹ́wẹ́ ọ̀nà tí ṣẹ̀ríà Islam ààyè tó gbà wá ń bi kátajà kárajà ọ̀pọ̀ jantirẹrẹ ju ẹnu àwọn àgbà díẹ̀ tó ní amẹ́dẹ́bẹ̀ lọ. ó ṣe wá jẹ́ pé ó ń là káyè yàn ẹnu nǹkan díẹ̀ tọ́lọ̀ ní ẹ mẹ́sẹ̀ yìí òní ọmọ wa wúyàn ṣètọ́nì ní jẹ́bẹ̀. ẹ wo ńgbà tọ́lọ̀ ń sọ̀tàn bàbá ńlá wa Ádámù alayhi salatu wassalam ọlọ́run ní adá Ádámù sínú àlìjánnà ọlọ́run wá ní gbogbo tí ń bẹ nú àlìjánnà kéèyàn pé gbogbo tí ń bẹ nú ìlú Òṣogbo yìí gbogbo ẹ̀ ni mo fún ọ máa lò ó àmọ́ yàrá kan yìí ọ̀gbọ́dọ̀ débẹ̀ lápòjúwe àbí yẹn kọ́lé 3-story building kalẹ̀ wá ní mo fún ọ gbogbo ẹ̀ bọ̀dé yọ yàrá kan yìí lẹ̀ má débẹ̀ kéèyàn ọmọ wa rò pé yàrá kan gan-an ibẹ̀ gan ló wọ́n sùn sẹ́ni pé kọjá yìí bọ́rọ̀ ṣe rí gan nìyẹn adúrú tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa yìí ká ṣe pẹ́nu kínkìnkín tọ́lọ̀ ní amẹ́dẹ́bẹ̀ yẹn lọ́mọ èèyàn wà ní ibẹ̀ gan nìjẹ́ wa ṣètọ́nì ní máa gbèrú ní òsìyàn lẹ́nu gẹ́gẹ́ bó ṣe ṣe fún bàbá ńlá wa Ádámù alayhi salatu wassalam ọlọ́ ní gbogbo èso tí ń bẹ ní àlìjẹ́nnà ní kádàmù ọmọ ẹ̀jẹ̀ àfi gí ẹyọ kan gbére ṣètọ́nì wá ní gí ẹyọ kan yìí gan ló dojú òun gan làǹfààní rẹ̀ pọ̀ jù ẹyọ kan tọ́lọ̀ ní ọmọ ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí hikma tọ́lọ̀ ń fẹ́ lò ń bẹ́ẹ̀ Ádámù náà gbọ́ sí àti Hawa àwọn náà gbọ́ sí ṣètọ́nì lẹ́nu lóde gbogbo wọ́n wà níbi tá a wà lónìí gẹ́gẹ́ bí hikma ọlọ́run ibẹ̀ ká fẹ́ sọ̀rọ̀ lónìí pọ́jù níta mú débẹ̀ ni pé kò gbọ́dọ̀ wá jẹ́ pé ẹnu àwọn nǹkan díẹ̀ tí ṣẹ̀ríà Islam kọ̀ fún wa yẹn ọ wá ṣe nílé mọ̀ pé ibẹ̀ ní ṣètọ́ni ọmọ wa taari àwọn èèyàn lọ pé eléyìí gan lọ dà àìmọye ọ̀nà tọ́lọ̀ ní àbísòwò yìí tọ́jẹ́ àláàlí wọn ò ní rí dáadáa ńbẹ̀ lójú tiwọn kí èèyàn fura ṣètọ́ni ni máa ń kọ́ yẹn lérò kaba yìí àkọ́kọ́ principle yẹn pé al-aslu fil mu'amalat al-ibaha ẹ̀kejì ni pé madaru al-mu'amalat fil Islam ala tahqiq al-masalih
gbogbo kátajà kárajà kábàárẹ̀ ní ṣe àṣepọ̀ ní ti èèyàn sí èèyàn tí ṣẹ̀ríà ìsìláàmù ní a máa ṣe gbogbo ṣẹ̀ríà ìsìláàmù gbé lórí pé ntí ó máa fa dáadáa fún gbogbo wa ni. And that is why tí ṣẹ̀ríà ìsìláàmù bá ti rí i pé àjọṣepọ̀ kan àbí títà rírà kan yóò máa kó báwọn kan àbí àwọn kan máa sanra at the expense of àwọn kan ṣẹ̀ríà ìsìláàmù lè gbọ́dọ̀ débẹ̀. àmì ìtọ́ba yìí pé yóò gbè fẹ́ ni ó rajà yóò gbè fún ẹ̀ńtọ́tajà ṣẹ̀ríà ìsìláàmù ọ̀yọ́ ǹdẹ́. bọ́tẹ́ bá ti ṣẹ̀ríà ìsìláàmù ní ẹ má ṣe rówó kan ẹ mọ̀ pé mọ́síláhà ò sí bẹ̀ yìí. inú kó ṣe pé ọ̀nà kẹ́nìkan máa sanra kẹ́nìkan máa gbẹ irú ọ̀rọ̀ rìbá owó èlé bí ẹ bá pé èèyàn dààmú ẹnìkan ìwọ ẹnìkan kó jó ń gbèsè kéèyàn tún wá jẹ ń gbèsè pé ní ó tún wá kàn kún ara ti ń gbówó èlé nìyẹn. gbogbo ibi tí ṣẹ̀ríà ìsìláàmù bá ti rí i pé ìpalára ó wà ń bẹ́ẹ̀ fún apá kan àbápá kejì ẹ̀ ń tọ́jà tajà abẹ́ náà rajà ṣẹ̀ríà ìsìláàmù ní faramọ́. eléyìí ni al-imam ibn al-qayyim al-jawzi nínú àwọn àgbà fáwọn ní ṣẹ̀ríà ìsìláàmù ló fi ní ash-shari'atu 'adlun kulluha wa rahmatun kulluha wa maslahatun kulluha wa hikmatun kulluha wa kullu hukmin خرج من العدل إلى الجور ومن المصلحة إلى المفسدة ومن الحكمة إلى العبث فهو ليس من الشريعة ابن القيم الجوزي نترى رتان بني إعلام الموقعين عن رب العالمين ẹwọ kọ tí Ibn Qayyim ní pẹ̀tẹ́ra yìí ká ṣe ìsìtì fúnra wa ń bẹ̀ díẹ̀ ó ní i'lamu al-muwaqqi'ina an rabbil alamin ṣẹ́gbọ́n tá ń pè ní muwaqqi'in àwọn tá a bá kéwù tí mo ní pé yẹn sign wọ́n bá ní tawqi' signature ẹ̀ńtọ́ sign ní muwaqqi'in Ibn Qayyim ní al-muwaqqi'ina an rabbil alamin àwọn tí wọ́n sign on behalf of tani on behalf of ọba gbogbo ayé ọlọ́run ọba i'lamuhum Ibn Qayyim ní ntọ́yẹ wọn mọ̀ lòun kó sínú tírà yìí àwọn wo ni Ibn Qayyim ní wọ́n ń sáyìn lóko ọlọ́run tí wọ́n mọ̀ táwọn ṣe gbogbo ẹni tó bá jòkó tí ń ṣe fatiwa pé báyìí lọ́lọ́run fẹ́ báyìí lọ́lọ́run ọ̀fẹ́ Ibn Qayyim ní kọ́mọ tóun ṣe bí ìgbà tóun sáyìn on behalf ọlọ́run ni wọ́n sì gbọ́dọ̀ wà very very careful. òun lọ pọ̀lọpọ̀ ẹlòmí ọkàn máa ṣe fatiwa láìsí mọ́ kò sẹ́rí kan fún nínú Kùránì kò sí nínú súnà yóò sì máa sọ̀rọ̀ fẹ́nu kọ̀ mọ̀ràn tó ń dá. Ibn Qayyim ní i'lamul muwaqqi'in an rabbil alamin nínú tírà rẹ̀ ló ti wá sọ̀rọ̀ tá a kà fúnra wa tán nísìn pé gbogbo tí ń jẹ́ ṣẹ̀ríà ìsìláàmù dáadáa gbogbo wa ni ọgbọ́n ni àlàáfíà fún gbogbo wa ni déédéé ni adlun kulluha. Ibn Qayyim ní bẹ́ẹ̀ bá wá rẹ́ nìkan tí ń sọ pé nǹkan kan báyìí ló ṣẹ̀ríà lọ́wọ́ tẹ́ wá díẹ̀ tẹ́ rí pápò sí ni nǹkan náà ní ń já sí àbí kò sí ọgbọ́n àbóyè ń bẹ́ẹ̀ àbí aburú kan ní ti bí ẹ jáde Ibn Qayyim ní ẹgbà pé kò sí nínú ṣẹ̀ríà tọ́lọ́ òun tọ̀ ní ọ̀rẹ́ àmọ́ tí ń bí gbogbo tí Ọlọ́run gbé kalẹ̀ èyí tí ó rọ apá ọ̀tún àtàpá òsì lọ́rùn òun lọ́lọ́run ní àmọ́ ṣe sọ nípa báyìí ni pé píríncípù ẹlẹ́ẹ̀kejì nínú ṣẹ̀ríà Islam ni pé madarul mu'amalati fil Islam ala tahqiq al-masalih. lára àwọn píríncípù tí ṣẹ̀ríà Islam gbé kalẹ̀ ni pé ijtinabul gharar ijtinabu al-gharar ay al-jahalatu al-mufdiyatu ila an-nisa'. gbogbo tí ó bá ti di tí ó dá gbọ́nmi sí omi ò tó lẹ̀ dúdú ni àbí funfun ni ọyẹ kórí báyìí kọ̀ ọyẹ kórí báyìí ṣẹ̀ríà ìsìláàmù ní ká jìnnà sí níbi ká tàkárà. kí là ń pè ní gárà? gbogbo tí a bá ti ń dá òtù pé bọ́yá yóò ṣẹlẹ̀ bọ́yá kò ní í ṣẹlẹ̀ ara tí ṣẹ̀ríà ìsìláàmù fi kọ́ ká ta tẹ́tẹ́ àti gbogbo ń tó bá jọ mọ́ tẹ́tẹ́ nìyẹn.
torí pé tí ń jẹ́ tẹ́tẹ́ ní kíni mabniyun ala al-gharar kódà olójú mú 10 naira wá game of chance mú 10 naira wá ó ṣeéṣe o wọn náà mú 10 naira wá 20 naira yìí lè jẹ́ ó sì lè jẹ́ ó lè lùsì gbogbo 10 naira rẹ yẹn ṣẹ̀ríà Islam ní gbogbo nǹkan bá jẹ́ bẹ́ẹ̀ tẹ́tẹ́ ni kìí ṣe tẹ́tẹ́ tí yẹn ń lọ lọ́tìrì tí ń lọ ta lọ́tìrì nìkan tẹ́tẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà làwọn èèyàn ń kó sínú tẹ́tẹ́ lónìí tí wọ́n gbà tí ṣẹ̀ríà Islam sì ṣe léwọ̀ ara ń ta ní ká sọ lónìí lápèjúwe nísìnyí àwọn iléeṣẹ́ tẹlifóònù ká má dàpọ̀ kankan because I were against any of them but ọ̀rọ̀ ṣẹ̀ríà Islam là ń sọ gbogbo ẹni ó lè wù kó ṣe kò bá jẹ́ mùsùlùmí kò bá jẹ́ tí ì ṣe mùsùlùmí but ìwọ mùsùlùmí làwọn fẹ́ kìlọ̀ fún kọ́ ọmọ tí ẹ̀sìn rẹ̀ wí wọ́n wá sọ fún ọ pé ìdíje báyìí ń lọ o lè jẹ́ o lè wà nú àwọn tí ó jẹ àmọ́ kó tó jẹ ọ sẹ́ndì mẹ́sẹ́jì báyìí iye báyìí ló sì fi sẹ́ndì mẹ́sẹ́jì gbogbo àtàwà nínú léyìí nísìn kí ẹni ń kálukú wọ́n sẹ́ndì mẹ́sẹ́jì tí ó sì kọ́sì wa ní 100 naira ẹnìkankan sì lè má padà jẹ mọ́tò bá adájọ́ kò nílé tẹ́tẹ́ náà nìyẹn gbogbo tó bá ti di pé ní wàá fi owó kan kalẹ̀ kò sì ń retí pé àìmọye owó ní jẹ ní mi bá ní lọ́ọ̀kì gbígbìnì bóyá yóò bọ́ sí bóyá kò ní bọ́ sí ara tí ṣẹ̀ríà Islam ló ń kọ́ nìyẹn torí pé gáràmù lẹ́ńbẹ̀ gbogbo owó fura sí abẹ́lé iṣẹ́ ìsáǹpù ní gbogbo ọ̀nà tá a bá mọ̀ torí pé ní à ń retí pé níbi lámọ́yìn bẹ́sẹ̀ tí ẹ bá jẹ kótó lèmi ó fi rówó ìgbà òun náà ó sì máa retí pé wọ́n ní kí ẹsẹ̀ tí ó kọ́yẹ̀ kówó jẹ wọ́n bọ́ sọ́dọ̀ tòun ní jẹ́ tẹ́tẹ́ náà nìyẹn pé ẹnìkan sá ṣubú nù yín ṣẹ̀ríà Islam lóhun kọ́ àti gbogbo tó bá tún jọ mọ́ agáràrù bẹ́ẹ̀ ara tí ṣẹ̀ríà Islam ṣe léwọ̀ nípa ọ̀nà agáràrù yìí ni pé gbogbo tí a bá sátìn pé yóò ṣẹlẹ̀ a gbọ́dọ̀ ta lápèjúwe ara táwọn afọ oníṣẹ̀rí àmọ́ fún wa lẹ́gbàmù inú tíra ní pé èèyàn ní ẹran nísìnyí ẹran ọ̀sìn ọwá ní òun nídìí owó ọwá pè lámọ́ yí pé mo ní ọjà tí ń tà fún òun sí bẹ́ ẹran yẹn gan ló fẹ́ tà olóhùn lè ta ẹran yìí àmọ́ sọmọ pé ẹran yìí abo ni láìpẹ́ yóò lóyún yóò sì bímọ ọmọ rẹ̀ mo fẹ́ tà fún ọ mọ̀ kó wá nísìn àkọ́bí ọmọ tó bá bí ìwọ ni lò ní kọ́ sanwó kalẹ̀ gáràrù yẹn nínú ṣẹ̀ríà Islam torí pé kí ló fi dá lójú pé ẹran yóò lóyún àbí yóò kúnú oyún àbí yóò bímọ àbí kò ní bí tó ti ta ọmọ inú ẹran kalẹ̀ tó ti gbowó ẹ̀ ara example táwọn afáàmọ́ ní fún jọ̀hún nìyẹn káwa náà wá wò lóde òní gbogbo táwa náà bá ti sátẹ́yìn a lọ ọjà lọ́la a lọ ra ọjà lọ́la bàbá dé ọjà yẹn wọ́n o àmọ́ tẹ́ bá lè sanwó kalẹ̀ nísìnyí lọ́jà tó tí mọ̀ bó rí bó ní rí ṣẹ̀ríà Islam lè wọ̀ ní la tabi' ma laysa 'indak ọjà tí ò tí bọ́ sí possession rẹ̀ èèwọ̀ ní kéèyàn tà ní ṣẹ̀ríà Islam gbogbo oríṣiríṣi ọ̀nà báyìí ní ṣẹ̀ríà Islam fi ṣe gáràrù lè wọ̀ gáràrù ara ọ̀nà tó lè wọ̀ kọ́dà gáràrù lè wọ̀ kíni ó lè wọ̀ àtàmàn owó téèyàn fẹ́ fi rajà lápèjúwe nísìnyí ẹnikẹ́ni yìí afẹ́ ta èmi náà ti gbà mo fẹ́ rà lò ní ta kíni àmọ́ wọ́ọ́rì àmọ́ sọ létà má ṣe kíni láàrin èmi rẹ kò gbọ́dọ̀ ọwọ́ abóyó ń jẹ ni bóyá nǹkan kan ni ọwọ́ ajẹ tán àbó lò tán ọ̀nà kíní tẹ lò lánàá yẹn ò ṣe mọ̀ pé 5,000 naira ni o ọ̀nà yìí ń bá mọ̀ ní mórí tẹ́nìkan fẹ́ tà 4,000 mẹ́rin níjẹta ara tí ṣẹ̀ríà Islam kọ̀ fún wa nìyẹn kẹ́ ẹ tó lè gbà pé tajà ẹ rajà the price tí ẹ gbélé ọjà ọgbọ́dọ̀ jẹ́ ntẹ́yìn méjèèjì tẹ́ fara mọ́ but for necessary pé kéèyàn sanwó lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ bá gbà pé ní mọ́tajà yìí fún ọ sọ́la ló tó rówó san wá san but èló lọ́ọ́ san on that spot ni wọ́n gbọ́dọ̀ ṣe kí ni wọ́n gbọ́dọ̀ ti yanjú ẹ̀
5 naira ní 10 naira ní 3 naira ní ọgbọ̀dọ̀ ti yanjú kí wá sí pé máa lọ á máa sọ létà àwọn èèyàn pọ̀ mí nísìnyí bẹ́ẹ̀ bá sí tẹ́ padà àwọn ìdí ń jẹ́ ọjà àtajà arajà ní ṣẹ̀ríà Islam gáràrù ọgbọ̀dọ̀ wọnú sámẹ́nì nínú owó tá a fẹ́ fi ra ọjà example sí gáràrù pọ̀ tóró ń lọ common jù tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan bí máa dé wọnú títà ríra ní ṣẹ̀ríà Islam ibùn gáràrù ọgbọ̀dọ̀ wọn téèyàn fẹ́ tà lápèjúwe nísìnyí èèyàn fẹ́ ta bóyá ní àpò ráìsì àbí ń ta mọ́tò àbí whatever tí máa ń tà ní product ẹ̀ tó pọ̀ nínú ṣọ́ọ̀pù ẹ̀ ọkàn wa ní ẹnìyẹn wá dóńtà wá ní ẹ̀ta àpò kan fún mi inú àwọn ráìsì yẹn wọ́n wá àgírí ọ̀sánwó ọlọ́bẹ̀ náà kọ́ mọ́ kíni kọ́ mọ́ ojú àpò tó ń mú ọwọ́ padà rán ọmọ wa ní ìrọ̀lẹ́ pé kí wọ́n wá gbé ráìsì àbí nǹkan kan wá rí pé ìtí omi tó ti rìn ìsàlẹ̀ rẹ̀ wọ́n gbé fún un pé ayé ọ̀kan tó kù náà nù à ntí yẹn rà lójú ẹsẹ̀ tẹ́ ẹ ti rajà yẹn lọ́gbọ́dọ̀ ti mọ̀ kọ́dà bọ́ bá ní nǹkan kan tí ì sàmì ẹ̀ pé eléyìí o àti tà eléyìí lamẹ́yìn ti rà á mọ́tò ní gbogbo example tó lè wà clear ni pé ẹ mọ̀ pé mọ́tò oríṣiríṣi model ní máa jáde èèyàn gbọ́dọ̀ wá ṣe agreement pé inú àwọn mọ́tò mi sọ̀rọ̀ pé mo ní Toyota mo ní Nissan mo ní Mercedes ìwò lọ́ọ́ rà ń bẹ́ kọ́ wa ní mọ́tò ń jẹ́ sáti tàkan fún mi lọ kó specify tó fẹ́ rà kẹ́ńtọ́ fẹ́ tà náà sọ tó ń fẹ́ tà even tó bá specify irú ọkọ̀ tí ń fẹ́ ọgbọ́dọ̀ sọ̀rọ̀ model náà torí gbogbo tí sẹ̀rí Islam ọ̀fẹ́ kọ́sẹ̀lẹ̀ ní pé ń bọ̀ bá wá dẹ́yìn lọ́wọ́ adigun aha tí ń tó jẹ́ kí n sáré owó tó bá wọn rò pé model 2000 ní tá a mọ̀ pé model 90 lọ́ta fún mi so gbogbo yẹn sẹ̀rí Islam ló kọ́ gbogbo tí ọba ti fa gáràr nínú sẹ̀rí Islam èèwọ̀ ni lára principles tí sẹ̀rí Islam gbé kalẹ̀ pé tá a bá fẹ́ máa tajà tá a fẹ́ máa rajà Islam ṣe léwọ̀ at-tadakhulu ghayru al-mashru' at-tadakhulu ghayru al-mashru' ọjà tẹ́nìkan ti ń rà lọ́wọ́ ń kówó lé lọ́wọ́ àbówó wọn tiẹ̀ ti wọ̀ anagba Muhammad sallallahu alayhi wa sallam ó ní wala yabi'u ar-rajulu ala bay'i akhihi ọjà tẹ́nìkan ti kówó lé ọ̀gbọ́dọ̀ tún lọ nàmá kí ni túmọ̀ yẹn ni pé bọ́yọ̀ kan ta sí ọ létí nísìn pé lámàyín fẹ́ ta mọ́tò ẹ̀ tí ń lò ọfẹ́ ta fún làkàṣẹ́gbè ìwọ náà sì ti ń fojú sun mọ́tò yìí ti pẹ́ pé ó wù ọ́ o ti wá gbọ́ pé àkọ́dà mo wà ń bẹ̀ ńgbà tó ń ṣe agreement báyìí ó ti ta fún bàbá akíní o ọwọ́ alọ́ba lẹ́yìn pé èló lẹ ta fún malam kínní wọ́n ní 50,000 náà ló ń ta 55,000 ní ẹ̀mí ọ̀rà èèwọ̀ nínú ṣẹ̀ríà Islam gbogbo òwò tẹ́nìkan bá ti kówó lé tó ti wọ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ tún débẹ̀ pé kó òun yóò tún máa lọ ná and opposite náà ó lè má jẹ́ ní tó fẹ́ rajà ó lè jẹ́ ní ó fẹ́ tajà ńgbà míì ọgbọ́ pé lámọ̀ yí ta gẹ́gẹ́ fún làkásẹ́gbà bí wọ́n jọ ń dúnàdúrà rẹ̀ lọ́wọ́ tó wò wọ́n ti wọ̀ kọ̀ wá gbọ́dọ̀ pé kíní tó ta fún yẹn èló ra kíní tó ta fún ọ yẹn bàbá kíní èló lọ́ ta fún yẹn rí ó ní 10,000 naira lọ́ta ọ̀wọ́n mo ní ṣọ́ọ̀bù 9,000 ní ẹ̀dá tiẹ̀ padà fún ẹran máa wáyé lọ́wọ́ àgbà 9,000 lórí èèwọ̀ ni nínú ṣẹ̀ríà Islam ó gba àwọn kan wọ̀nyí lóye káfíìsì ọlọ́run ṣe kátàkárà léèwọ̀ alẹ́ tọ́ wọ́n tó gba àwọn ọ̀nà tó lè fi dè wọ̀ òun ní ṣẹ̀ríà Islam ti ń ṣe lálàyé fún wa yìí so ṣẹ̀ríà Islam kọ ká máa dá sí ọjà táwọn kan ti ń ṣe kéde táwọn kan ti ń ná àti wọ́n ti tí òwò wọn ti wọ̀ àbọ̀tí ẹ̀ ti rà á ibùn lápá bíi náà nínú hadithi kan náà lànàbà Muhammad sallallahu alaihi wasallam ànábì ní bẹ́ẹ̀ ò sí gbọ́dọ̀ ra ọjà tẹ́nìkan ti rà wala yakhtubu ala khutbatihi ọgbọ́ pé èèyàn ń fẹ́ yàwó kan
ó ti lọ tọrọ àbí wẹ́ni tí ó bá tọrọ ọ̀rọ̀ wọn ti ń wọ̀ ọ gbọ́dọ̀ lọ́ọ̀bẹ̀ kọ́ wá sọ pé ẹnìyẹn gan-an ni wọ́n fẹ́ fẹ́ gbogbo ẹni wọ́n bá ti ṣe xetiba ní sẹ̀ríà ni pé ọ̀rọ̀ ti wà pé lámọ̀yìn fẹ́ lámọ̀yìn àmọ́ wọn ò tí ì ṣe kí ni wọn ò tí ì ṣe àpèlò nìka wọn ò tí ì dẹ̀tọ́ ara wọn téèyàn bá ti so yìí nínú sẹ̀ríà Islam but èyí ń di marriage pé wọn ò tí ì so yìí kọ̀ wá fún wọn láyè nígbà tí gbọ́ pé ó ti sọ̀rọ̀ pé òun fẹ́ fẹ́ ni ọ gbọ́dọ̀ tún lọ bẹ̀ mọ́ ìgbérú ìyàwó yẹn ìwọ tún fẹ́ fẹ́ ara ti sẹ̀ríà Islam ṣe léwu ni torí gbogbo tí ó máa bí nítẹ̀mbẹ̀lẹ̀ fún àtọ̀tẹ̀ ní sẹ̀ríà Islam ṣe torí ẹ ló ti kọ́ láfi ní gbogbo tẹ́ bá rí tí sẹ̀ríà Islam bá ní àṣẹ ẹgbà pé dáadáa fi ń bẹ fápọ̀ fún àtàpọ̀ òsì èyí tó bá sì ní a má ṣe tẹ́ bá ronú tẹ́ ronú làákàyè ẹ̀rí pa burú bẹ́ẹ̀ ni so lára àwọn principles sẹ̀ríà Islam lára tí sẹ̀ríà Islam tún gbé kalẹ̀ òun ni at-tasamuhu fil bay'i wash-shira at-tasamuhu fil bay'i wash-shira sẹ̀ríà Islam ó encourage wa pé ká má máa lè wọ́ kankan mọ ọjà tá a bá fẹ́ rà àti ọba pọ̀ jù tí ó pọ̀ jù ní ọjà kéèyàn fojú fò lágbèjú ìnísìnyí bóyá tó ń ta ọjà onípẹ́rẹ́gì àbí nǹkan kan ní èèyàn gbọ́dọ̀ wá wo kókó débi pé ẹmọ ẹ̀yọ̀kan tó bọ́lẹ̀ ń sí bí wọ́n ti ń wọn kíní lọ́wọ́ bóyá ráìsì kan ṣèṣì bọ́lẹ̀ àbí kíní kan ẹ̀yọ̀kan ti bọ́lẹ̀ at-tasamuhu fil bay'i wash-shira ẹ má jọ ká ní lára púpọ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam kódà ó ṣàdúrà fẹ́ni tí bá ṣe bẹ́ẹ̀ anabi ní rahimallahu imra'an samhan idha ba'a samhan idha ishtara samhan idha iqtada anabi Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run kọ́ bá ń kẹ́ ìran èèyàn mẹ́ta kan àkọ́kọ́ ni ẹni tó yẹ pé samhan idha ba'a tí ó bá tajà fún yàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni pẹ̀lú kankan o kò change 50 kọ́bọ̀ 1 naira ẹ máa mú lọ abẹ́nìkan ó rí bára ní ọmọ pé kò lówó tó ọmọ òun náà máa kó tó wá rajà lọ́dọ̀ rẹ pé 10 naira ló ń tà ọwọ́ akó 9 naira kalẹ̀ ó ní òun padà mú 1 naira yìí wọ́n ó sì mọ̀ pé kò ní ní ara samhani ìdàgbà ní pé tágbára rẹ bá ká tágbára rẹ bá ṣe kíni tọba ka tó ju 1 naira yẹn lọ gba ẹ má wulẹ̀ ẹ má wọrí ẹ má fẹ́ràn mama ẹ má mú lọ bẹ́ẹ̀ anabilẹ̀ mi ti ń bá ń ṣe bẹ́ẹ̀ rahimahullah anabilẹ̀ náà ọba nkẹ́ at the same time samhan idha ishtara ìwọ tó sì rajà náà the same thing lọ apply sí wọ náà bí àìní kékeré tó kù nìyí tó bá mọ níwọ̀n bàtà tó jù lọ kéèyàn yọ̀ǹda rẹ̀ ọlọ́rajà lọ́dọ̀ yẹn nísìnyí wọ́n wá torí pé wọ́n fọ́ ṣẹ́ńjì báyà 5 naira àbí nǹkan wọ́n wá ń kiri gbogbo àdúgbò kí wọ́n wá ṣẹ́ńjì kí rábọ̀ ẹ bá wa sẹ́wọ́ ìgbà samhan idha ishtara ṣé 5 naira náà ní ẹ̀fílẹ̀ anábìlẹ̀ tí ń bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́nkọ́ bá ń kẹ́ tágbára rẹ̀ bá ká la yukallifullahu nafsan illa wus'aha mo ju 5 naira yìí lọ anabi ni wọ́n tó wọn bá ń ṣe bẹ́ẹ̀ rahimahullah ọlọ́pọ̀ kẹ́ irú ẹ̀yìn bẹ́ẹ̀ wa samhan idha iqtada ẹgẹ́ ta ni pé ẹni tó yẹ pé bọ́ bá fẹ́ gba owó téèyàn jẹ́ kò ní dóńdó pé kó wá tó àṣírí ẹ̀ ẹ lọ́ọ́ bá ẹ ní ọjọ́ tó dá ti pé àbí kó wá dó títì owó yín tẹ yá òní lọ yẹ kẹsàn-án àbáná ẹsẹ̀ bẹ́ẹ̀ yọ ń gbèsè báyìí samhan idha iqtada kódà bí ọba sínyàn lówó ẹ ní màkówó lọ́fẹ́ sìn tọ́ba wálé ẹ̀gán yóò jókòó wọn jọ máa sọ̀rọ̀ lọ́ba rí pàlejò ńbẹ́ńbẹ́ kò ní dálé ọ̀nṣẹ́ tálejò ọba sí ń bẹ̀ mọ́ pé mo ní owó ojú ní ìpẹ́ gbàgbé kódà kò ní sọ pé ẹ̀ tí ìsanwó tí ó wù fún ni pé bóyá ẹ gbàgbé àníbi sọ̀rọ̀ sọ́dọ̀ ní tí bá ń ṣe bẹ́ẹ̀ rahimahullah ọlọ́run kọ́ bá ń kẹ́ kódà bí yẹn bá fẹ́ jí ẹ bọ́ bá jí ọ lówó tó fẹ́ sìn lówó kò sìn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. lápá bíi nǹkan kan ṣẹlẹ̀ láyé lónìí tí ṣẹ̀ríà ìsìlámù tako ọ̀pọ̀lọpọ̀ báǹkì lónìí àbáwọn bóyá cooperative náà àbí whatever tán bá ń yára wọn lówó bí yẹn bá yáwó tó gbà tó yẹ kó san tí ọ̀wá rí san wọ́n ń gbégi nìkan ní pé wọ́n rí ṣẹ̀dú debt i'adatu jadwalati duyun èèwọ̀ nínú sharia islam
wípé ìdá ọ̀tajà fún yẹn ni ọwọ́ àtúgbà tó yẹ kó sanwó àbówó lọ yá ni ó tó gbà tó yẹ kó dáwó yẹn padà ọwọ́ á ní báyìí báyìí lọ́sẹ̀lẹ̀ òun tí ìrówó yẹn kọ́ wá ní òkè oṣù mélòó lẹ fẹ́ sí ẹ fún un lóṣù mẹ́fà sí òkè pàṣẹ́ntéèjì báyìí ni ẹ fi kún àwọn tó kówó ilé wọn ti yá tẹ́lẹ̀ wọ́n báyìí pé 5% ni wọ́n lè pé yóò di 7%. ọ̀nà ń pè ní pé wọ́n rí ṣẹ̀dú dẹ́pìtì èèwọ̀ nínú ṣẹ̀ríà ìsìlámù káwọn ní Suratul Baqara bákan náà ọ̀nà ní ẹni ọba jẹ lówó fa in kana dhu usratin fanadhiratun ila maisara ẹ̀fún láyé tí ìráyè ìrọ̀rùn maisara mi láti sanwó yẹn ẹni ẹ bá rí pààrà níní ṣẹ̀ríà ìsìlámù ní dájọ́ mi ìfẹ́ tó ń kó lówó kọ̀ fẹ́ san ọ̀tọ̀ nìyẹn o bọ́tẹ́ ń tẹ́ rí pé kò níní ẹ̀mọ́ tó wá fi kún tí ń bẹ lọ́rùn ẹ̀mọ́ because ẹni tí ẹ yá lówó tó gbé rìbá náà lẹ yá tẹ́lẹ̀ báyá 5% lẹ́ni ọ̀sán tẹ́lẹ̀ bọ́ bá níní kò ní tètè san kọ́rùn rẹ̀ ó kò nù rìbá ẹ̀tún alẹ́ fi ẹkùn fi 2% mí kún and eléyìí tá a bá wò ara ta wí nìyẹn gbogbo tí ṣẹ̀ríà ìsìláàmù ní a ṣe fáǹfà ní ara wa ni gbogbo èyí tó ní a mọ̀ ṣe aburú tí ń bẹ́ẹ̀ ni ẹjẹ́ ń sọ kíní kan tí gbogbo wa náà mọ̀ wọ́n máa sọ wọ́n nílùú báyìí jẹ gbèsè kọ́dà Nàìjíríà wa táwa náà jọmọ Nàìjíríà yìí wọ́n Nàìjíríà náà jẹ ọjẹ gbèsè but the fact of the matter òdodo tí ń bẹ́ẹ̀ ni pé owó tí Nàìjíríà as a country ti san fáwọn tí wọ́n la jẹ ń gbèsè ó ti du iye owó tí wọ́n yá Nàìjíríà gan lọ a sì tún jẹ tó tún fẹ́ tó lọ́pọ̀ ní tààtí ìsàn tán kí ni yẹn kí ló kú tá ń san yẹn èlé là ń san ẹ lọ wádìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ayé tí wọ́n máa ń gbé lámọ́ yín jẹ kíní kan bílíọ̀nù ìlú báyìí jẹ kíní àwọn alágbára àgbáyé ti máa ju ọ̀jàgà gbèsè yẹn sílùú kéékèèké lọ́rùn ni àwọn náà ti rẹ́dì láti gbà á bọ̀tí tí wọ́n máa fi dún màhúrú máa yín ni ṣẹ̀ríà ìsìláàmù ní ewu ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ nígbà téèyàn jẹ owó bóyá 1 million péré lọ́yá ó ti wá san 2 million ẹ ló tún kù 3 million ọ̀pọ̀lọpọ̀ wítọ́ jẹ gbèsè láyé àṣírí ti bẹ́ẹ̀nbẹ́ẹ̀ nìyẹn because wọ́n rí schedule debt yìí làwọn máa ṣe ó ti dàsà ṣe ọdún mẹ́wàá lẹ́lẹ́sàn ókè iṣẹ́ ìtì rí san àwọn gan ọ̀fẹ́ kẹsàn lẹ́yìn ọdún mẹ́wàá yẹn but the next thing ni pé ṣe 20% ṣe 10% ní interest tẹ́lẹ̀ ó di 20 nù ó di 30% nù ẹ̀tún padà wá lẹ́yìn àádọ́ta ọdún ṣe ìtì rí san. tí ò fẹ́ kọ́ sílẹ̀ nìyẹn tí Islam fi pọ̀ fún wa wípé ká má máa yáwó èlé ká má máa fún ìyàwó èlé. ara tí ṣẹ̀ríà Islam tún rẹkọmẹ́ndì fún wa ni pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì ní man aqala musliman aqala Allahu afratahu yawm al-qiyamah. anábì sallallahu alayhi wa sallam ní ẹni tí ó bá rí pé díìlì wà láàrin òun àti mùsùlùmí bóyá lápẹ̀jú ẹni sẹ́sẹ́ ẹjẹ́ fún alẹ́ example kan èèyàn ní ó ti pláàni pé bóyá ìyàwó ló fẹ́ máa tajà àbóná ló fẹ́ máa tajà ó wá wò pé kó wọn tètè gba ṣọ́ọ̀pù kalẹ̀ kó tó di pé ọjà gan ó dé torí gbà tọ́jà bá dé òun lè má rí ṣọ́ọ̀pù síbi tó wù ú mọ́ ọ̀pọ̀lọpọ̀ ní máa ṣe bẹ́ẹ̀ kò burú ó ti wá gba ṣọ́ọ̀pù oṣù kan oṣù kejì tó yẹ kọjá dé wọ́n bá ní nǹkan kan ṣẹlẹ̀ sí ọjà àbí nǹkan kan ṣe owó tó bá ibòmíì lọ kò rí ọjà àbẹ̀lẹ̀ yóò kó nǹkan sí ṣọ́ọ̀bù ọwọ́ abáwọ̀ tí ọgbà ṣọ́ọ̀bù lọ́wọ́ ọ ṣàlàyé fún ọ kọ́ wá dúró pé ní ẹ̀ẹ́gbẹ́ anìkíńsí o ti sanwó rẹ́ǹtì ọdún kan ni àbí o ti san tó láṣẹ ó mọ ọdún kan wá ni títí ọ̀gá jẹ́wọ́ ilé ti gbé ṣọ́ọ̀bù ní fẹ́ lómi Ànábì sallallahu alaihi wasallam lẹ́ni ọba rí ìyàn tó ní ìdíwọ́ àánú bẹ́ẹ̀ tó sì sàánú ẹ̀ aqala Allahu afratahu ọlọ́run náà máa bí ó ṣe gbé ẹrù tọrùn tiẹ̀ náà ń bò mí ọlọ́run gbé kó fún un náà kí ló burú mi pé nígbà téèyàn ṣàlàyé ẹrù báyìí fún ọ
because nígbà téèyàn ọ̀rọ̀jà tí ó tà mọ́ kí gbèsè ṣọ́ọ̀bù ọdún kan tó wà lọ́rùn ẹ̀ kọ́ tajà kọ́ rajà ó sì nílé tí ń sùn kò ní kó wá ṣọ́ọ̀bù kọ́ máa sùn bẹ̀ ó tún wá ní dandan nígbà tí tọwọ́ bọ̀ wí pé ó gba ṣọ́ọ̀bù yẹn àkọ́kọ́ sanwó ọdún kan kọ́dọ̀ lómi ò gbowó ọdún méjì ẹni tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí Ànábì sallallahu alaihi wasallam ní ara tó ń rẹ́kọ́mẹ́ndì ni pé ẹ̀sọ́ ẹrù ọ̀run ẹni bẹ́ẹ̀ ẹ̀sọ́ di fúfú yẹ ẹ jẹ́ ìdààmú rẹ̀ ọmọ lọ́nà kan ẹ má tó kàn kún ohun tí ó ti bá mọ́ ara tí ṣẹ̀ríà Islam ṣe ní ọgbà wa ní ìlú láti ṣe nìyẹn lára tí ṣẹ̀ríà Islam tó kọ́ wa pé ká máa ṣe lápútàrí títà rírà yìí ṣẹ̀ríà Islam ṣe ní dandan pé al-wafa'u bil-uqud ya ayyuhal ladhina amanu awfu bil-uqud ọlọ́run ní kò sí nínú àṣà mùsùlùmí ẹni wọ́n bá gbọ́ ọlọ́run gbọ́ ká má dùn di àdéhùn tá a bá ṣe ká má dùn di agreement tá a tọwọ́ bọ̀ ọlọ́run ní gbogbo ntẹ́ ẹ bá ti tọwọ́ bọ̀ ládéhùn kọ́dọ̀ èyí tí ẹlòmíràn máa sọ̀sọ́kú sọ pé ní òkú sáìn ẹjọ́ sàdéhùn wípé iye báyìí ni ọ̀tá nǹkan báyìí fún ọ àbí nǹkan báyìí láàrin ara yín ọwọ́ ló pé ẹlòmíì ó ló kó nǹkan jẹ nìyẹn lọ àbí yóò ti wá klọ́ọ̀sì kan nínú agreement tí lọ́yọ̀ ọba fírèmù pé tó wọ́n fi yọra àwọn lẹ̀ bóun bá fẹ́ yọ tó wọ́n ní sanwó kankan fún ọlọ́run lẹ́ni yóò sínú àṣà mùsùlùmí awufu bil-uqud gbogbo àdéhùn tẹ́ ẹ bá ṣe láàrin ara yín ọjẹ́ oral agreement èyí tẹ́ ẹ fẹ́ ló ṣe ní àbí written agreement ẹ kọ́ kalẹ̀ ní gbogbo any form of agreement ẹ bá ní ọlọ́run ní awufu bil-uqud mùsùlùmí ní dúró ti àdéhùn yá ṣé mo ti ṣàdéhùn pé ń ra nǹkan báyìí ń ra náà mo ti ṣàdéhùn pé ń ṣe nǹkan báyìí mo ti ṣàdéhùn pé ń sanwó nǹkan báyìí ń sanwó ẹ̀ náà ni ara principles tí Sharia Islam gbé kalẹ̀ ni pàtàkì jùlọ àwọn ọjà tá a máa ń tà àbí ní contract generally nínú Sharia Islam ó pín sóríṣìí méjì àbí mẹ́ta à ń pa àwọn kankan ní binding contract al-uqudu al-lazima àwọn contract tó pé immediately tẹ́ ẹ bá ti jọ ṣe ládéhùn tán ẹ tọwọ́ kọ̀wé ni ẹpẹlẹ́rìí sí ni nítorí bá jẹ́ akidun láàzímù ẹnìkan nú ẹ̀yin méjèèjì ọ̀gbọ́dọ̀ wá sọ pé èmi ò ṣe má àyàfi kórìyọnu ẹnìkejì especially àwọn contract tí Sharia Islam bá pè báyìí awùfún òbẹ̀lẹ̀ ọkù tún láàṣẹ yẹn gbọ́dọ̀ ìlú tàdéhùn tó ṣe ara wọn lè tàn discourse lónìí ọ̀rọ̀ ń pa bẹ́yẹ̀rù kátajà kárajà nínú Sharia Islam mẹ́lẹ̀ lọ́kùnrí aláàzìmá nínú àwọn kọ́ntrákì tó báyìí lórí gbogbo ẹni ọba fọwọ́ sí i lágbèjúwe nísìnyí ẹ̀ríra yín bì kan èyàn ló ń fẹ́ tajà kan fún ọ ẹ ti wá ra ọjà ó ti ta ọjà fún ọ ó ti rà á whatever tó bá ta fún ọ ọwọ́ agbè délé tán even kò ní reason láti reject ẹ̀ bóyá o délé tán lọ bá rí i pé bóyá o ti sọ létí àwọn ọmọ rẹ kó tó jáde pé mo fẹ́ ra nǹkan báyìí àwọn bá tún ti lọ ra irú nǹkan yẹn wálé òdélé tó lọ bá the same product yìí ọba lé ó sì tún ti ra míì wá ní àtìta ọwọ́ á ní àkọsí ẹ̀dá èyí ìsanwó fún bàbá kìíní tí mo rí lé lọ́wọ́ ẹ lọ gbé fún ẹ ní ìràmọ́ Sharia Islam kọ́ nìyẹn ẹni sale contract ọgbọ̀dọ̀ wà binding ní Sharia Islam awùfù bẹ̀lẹ̀ ọ̀kú ọlọ́ ọbẹ̀ ni àfikún síkì consent yẹ kọ́ yọnu sí pé kọ́ ṣàlàyé fún báyìí nígbà tí ń fi délé àwọn ọmọ ti ra nǹkan báyìí ẹyọ kan náà láti nílò òun náà wà rántí àdìsá nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam ta kàlẹ́ kan pé ẹni wọn bá gbé ẹrù kú ọlọ́run mùsùlùmí ní tọ́sí ń fúfú yẹ fún ọlọ́run ó sì tiẹ̀ náà fúfú yẹ ẹwù bí Sharia Islam ṣe ń kéta fún apá kẹ̀ní àtàpá kejì àmọ́ ẹ lọ gbé fún ẹni ìrànmọ́ ní ti Sharia Islam kọ́ ohun tí ọba ti jẹ́ títà rírà kọ́dà kó o tí ì sanwó ó ti wà lọ́rùn ẹ̀kọ́ sanwó tó láàsì ó sì gbọ́dọ̀ sanwó bẹ́ẹ̀ náà ni arẹ́ǹtì nǹkan àfi nǹkan háyà ara ní ti Sharia Islam ní ọ wà láàzìmù ni bọ́ ọba ti tọwọ́ bọ̀ ẹlòmíràn kò sí ilé onílé bóyá rẹ́ǹtì ilé
tọ̀ ń wá wò pé kóun má fara ní ó lo iye owó tó san tán ó tún wá jókòó oṣù méje oṣù mẹ́ta lẹ́yìn oṣù mẹ́ta wá lóhun nílé kan àgbà kọ́kọ́rọ́ yìí kò ní sanwó oṣù mẹ́ta tó lò èèwọ̀ lórí ìlú ṣẹ̀ríà Islam. Gbogbo tí ó bá ti jẹ́ pé ẹ̀ta jẹ́ rajà abẹ́ fi nǹkan rẹ́ǹtì abẹ́ háyà abẹ́ rẹ́ǹtì nǹkan kan bẹ́ẹ̀ bá ní kọ́ọ̀sì láti pé kí wọ́n yọ̀ǹda yín ẹ bẹ̀bẹ̀ yín èyí pé wọ́n lọ́wọ́ àfọwọ́ rẹ̀ because ẹni tó tajà fún ọ àwọn the two parties lọ́ affect. Irú example tí mo mú wá fún yín lẹ́ẹ̀kan ká mú wá lọ́nà bòmí bóyá ńgbà tóun náà tajà yìí fún ọ tán ọjáde tán ṣọ́ọ̀bù rẹ̀ lọ́ba rẹ̀ nìkan tó fẹ́ ra ọjà yìí nílọ́po iye tí wọ́n rà bóyá ojú owó pọ́ngbà yín lọ́sáré ta fún wọn 10 naira 15 naira lọ́yẹ̀ kọ́tà ọlọ́tán lọ́ba rẹ̀ nìkan ló gbé 15 naira ìwà gbèsè ní nǹkan báyìí wá sáré lọ bá lágbájá ẹni kọ́ bá mú kìíní tọ́ra yẹn ẹgbẹ́ 10 naira fún ẹni gbogbo rẹ̀ ṣẹ̀ríà Ìsìlámù ọ̀rọ̀ sale contract ọwà binding lórí ẹni tó tajà àtẹni ọ̀tá ọ̀rajà bọ́ ọba ní kọ́ọ̀sì àti pé ọ̀rà máa bí ọ̀tà mọ́ ọ̀ọ́bẹ̀ ni kọ́ yọ̀ǹda rẹ̀ fún ọ. Bákan náà nípa ti lérú rẹ́ǹtì tá a mú wá náà tẹ́nàntì náà lẹ́tọ̀ọ́ pé lópin ìgbà tó o ti gbowó lọ́wọ́ ẹ̀ tẹ́tí lágbèmẹ́ntì pọ́dún kan ní ìgbélé rẹ̀ ọ gbọ́dọ̀ wá pé afẹ́ lólé yẹn ní láyé oṣù kan sísìn so owó ẹ̀ tó kù ní owó tó san ní ní ti ṣẹ̀ríà Ìsìlámù ọ̀lẹ́tọ̀ tó bá tiẹ̀ wá nídìí ẹ̀ kọ́dà ọmọ nǹkan fẹ́ ṣe ìyàwó kò sí síbi tí ó tó wọn àti ìyàwó ọmọ ẹgbẹ́ bí náà ẹ̀ yọ sọ lọ́mọdé àbí láàrin ara yín yóò sì yọnu sí lóòótọ́ kówó rẹ̀ fún un bọ̀t pé ọ̀yà filé ilẹ̀ láàrin báyìí owó ẹ̀ tó kù ní ti ṣẹ̀ríà Ìsìlámù ọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀. So ṣẹ̀ríà Ìsìlámù apá kìíní àti apá kejì ní Ibn Qayyim ní ìdí jẹ́ ṣẹ̀ríà Ìsìlámù ní tí ó wúlò fún apá ọ̀tún àtàpá òsì àrílẹ̀ náà bẹ̀rù ohun tí ó wà nínú ọ̀ṣẹ́. But àwọn kọ́ńtrákì kan bẹ tí ṣẹ̀ríà Ìsìlámù fàyè lẹ̀ pé pátì kan nú àwọn parties méjèèjì at any time tó bá wù ú ó lè pé kíni ó lè pé òun ò ṣe òun ò lọ́wọ́ sí mọ́ òun fẹ́ bá àdéhùn òun fẹ́ mú dópin. Àpẹẹrẹ ní pé ní àlùwàdíà alápèjúwe bàbá ń fi pamọ́ kọ́ńtrákì nínú ṣẹ̀ríà tọrọ gbọ́dọ̀ dáńkẹ́ padà fún un. Bẹ́ẹ̀ bá gbé nǹkan sí ọ lọ́wọ́ ọwà at liberty oní freedom ṣòríyà oní freedom completely láti pé anytime tó bá rí pé kí ni yóò save mọ́ lọ́dọ̀ tiẹ̀ gá ẹ dákun ntí gbèsè lọ́wọ́ ẹ̀rọ màwá ẹ̀yìn ọwọ́ àgbà. Irú contract bẹ́ẹ̀ báyẹn is not binding kọ́ wa binding lórí ẹni kankan. Nítorí pé ni ó gbé sí ọlọ́dọ̀ náà ṣẹ̀ríà Ìsìlámù fóun náà láyé bọ́bá lẹ́yìn ọdún kan lòun tó gbà ó sì padà ronú ọdẹ́yìn oṣù mẹ́fà olóhun nídìí nǹkan ọlẹ́tọ̀ àti wá gbà bí òní òun náà lẹ́tọ̀ àti wá gbà òní sọ fún gbà ọdún kan lọ́dá ó gbé ìkẹ́ fún nígbà tí wá gbà yìí so ìyẹn irú example contract fi pé kọ̀ wà báyìí lórí apọ̀ ọ̀tún àtàpá òsì torí àlàáfíà àti ńbẹ́ńbẹ́ fún àwọn méjèèjì so nípa eléyìí làwọn generally àwọn principles tí ṣẹ̀ríà Islam gbé kalẹ̀. Finally ká tó fàyè lẹ̀ fún béèrè ọ̀rọ̀ bẹ́ẹ̀wé sí ọ̀rọ̀ ta lè sọ ọjọ́ kan mo ṣe wípọ̀ tẹ́lẹ̀ tí ń bá rántí láàkàn sọ ká sọ nínú àwọn tó common àti mẹ́nu bá lọ́kọ̀ọ̀kan àwọn òwò tá à ń ṣe láyé lónìí tó rí pé nípò bá ṣẹ̀ríà Islam mú eléyìí tí ń bá rántí bóyá ń gbàtà bá ń béèrè eléyìí tó bá rẹ̀ lómi náà lójú kò lè béèrè. Ara eléyìí tí mo gbọ́ láìpẹ́ yìí òun ni pé ẹnìkan dájọ́ ẹnìkan dá àjọ wọ́n ń dájọ́ wọ́n wá ní ó ti dá 60,000 wọ́n wá ní problem fọ́lọ́wọ́n lè continue pẹ̀lú àjọ yìí mọ́. Wọ́n á ní kí ni wọ́n ṣe ọ̀nà tí wọ́n ṣe ni pé ta ni ó ra àjọ yìí ta ni ó ra àjọ that means pé ta ni ó continue láti máa dá owó tó kù tí ó yẹ kó wọn máa dá tó wọn lè dá mọ́ tí wọ́n ń pè ní ọ̀rà àjọ nìyẹn. Èló ni ó wà á rà ọlọ́ra ní 35,000
nígbà tó dó pọ́n tọ̀ tó níbi owó tó lóun ò lè dájọ́ mọ́ àjọ 60,000 tọ̀ ń wá ra ní kíni ọ̀rà ní 35,000 èèwọ̀ nílé ìlú ṣẹ̀ríà Islam. Not only àjọ gbogbo ntọ́ bá ti ní pé bẹ́yìn ọ̀dẹ́yìn lè dẹ̀yìn ìfigbèsè kágbèsè ṣẹ̀ríà Islam lè wọ̀ ni. So káfíìsì gbogbo ẹni tí bá ń kó sínú nǹkan ẹni tí ń sọ ń dọ̀yìn wọn ọ̀nà láìda ọ̀rọ̀ pé nǹkan tó kàn wà nọ́mà làwọn ṣe ni. bọ́tẹ́ wo ẹ̀rí pé gbogbo ẹgbẹ́ bá a ṣe wí ẹwu ńlá tí ń bẹ́ẹ̀ fún ẹni ìwọ náà lè wà á rún pòsíṣàn bẹ́ẹ̀ jọ mi nígbà tí yẹn dáwó 60,000 ṣe bó wù pé kóun máa dá a lọ kóun fi rí padà kó ni bí ọba tiẹ̀ wá lè dá a mọ́ kó sì kó 60,000 rẹ̀ fún kọ́ bọ́sáyé ọmọ dá a lọ àmọ́ wá di pé ní ẹ nígbà tí onídìí owó nísìnyí 35,000 àbí 40 fọ́dà 59,000 èèyàn gbọ́dọ̀ rà. Because Sharia Islam aláwọ̀ wa ká máa lo advantage pé àwọn kan wà ní òṣòro káwá léwọn làwọn fi tún ti wá sí èyí ò sí ní ọ̀rọ̀ Sharia Islam. Àwọn ọ̀nà tí àwọn èèyàn ń gbà láwọn ń ṣòwò lónìí tí ọ̀dà nìyẹn. Àwọn ọ̀nà ohun tí ọ̀dà ti mẹ́nu bàálẹ̀ kan náà gbogbo ẹni tí ó bá wá bọ̀ pé mú iye owó báyìí wá lẹ́yìn iye oṣù báyìí iye báyìí ni yóò lé èèwọ̀ nínú Sharia Islam. Òwe ni wọ́n bá ti lè guarantee as a general principle pé ọ̀rọ̀ pé òróró rẹ mọ́ kò sí ọ̀rọ̀ pé owó yìí dí kò sí kọ́dà mọ́ guarantee pé yóò léye báyìí ni èèwọ̀ nínú Sharia Islam. Because n ti ń jẹ́ títà rírà kọ́ yẹn àti analyse ìmúra wa rìbá lélẹ́yìn. Ara ọ̀nà táwọn èèyàn ń gbà kó sínú ọ̀rọ̀ rìbá yìí lónìí tí ọ̀pọ̀lọpọ̀ lè máa máa wọ́n ń pè kíní kan ní bond à ń pè ní sanad níbi Lárúbáwá. Gọ́ọ̀mẹ̀ntì àbáwọn iléeṣẹ́ ní máa issue rẹ̀ ọ̀fẹ́ ẹjọ́ shares bọ̀tọ̀ yàtọ̀ fún shares. Kí ni wọ́n ń pè ní bonds ni pé bóyá nìkan fẹ́ dá iléeṣẹ́ lẹ̀ àbọ̀ fẹ́ expand iléeṣẹ́ tó ti ní kò sì ní capital tó tó ṣe ń tọ́fẹ́ ṣe yìí yóò wá issue bond yìí jáde nígbà tó yàn ṣe check àbí shares ni pé tọ́ ẹ̀ńtọ́ bá rà ó ní 100,000 ní ó ní 200,000 ní nígbà wọ́n bá gbé bọ́ǹdì 100,000 fún wọ that means pé ó kó èlò fún ó kó 100,000 but with condition pé nígbà tó wọ́n bá sanwó òun lẹ́yìn ìgbà báyìí 105,000 120,000 ló wọ́n san ẹlòmíì ló ń lo wọn ìbáwọn ṣòwò ní ìbáwọn ṣe bísíǹsì ní Sharia Islam ló wọn fara mọ́ ara rẹ̀ bá tọ́lọ̀ ní àbúrò nílẹ̀ yìí. Ààrẹ náà ni ọ̀rọ̀ shares tọ́kárí nísìnyí. Sharia Islam ò sí léwọ̀ kí ni ọ̀rọ̀ shares torí tí ń jẹ́ shares ni pé ìpinnu owó tí wọ́n fi ń ṣòwò yìí ìwọ náà fẹ́ nípìn bẹ́ẹ̀. Ẹ sì rí pé tí ń jẹ́ shares ọba tí ń jẹ́ bẹ́yìn òun ló Sharia ọba kátàkárà mu torí pé iná wọn máa gbọ́ pé shares yìí lọ òkè ó sì lè dọ̀la kó ṣe kí ni kọ́ wálẹ̀ bí n ti appreciate ni ọmọ depreciate n ti ń gbówó náà nìyẹn wọ́n take risk nìyẹn. So nípìnlẹ̀ kò sí tó burú kí mùsùlùmí ọ̀ra shares but ó burú kí mùsùlùmí ọ̀ra shares ilé iṣẹ́ tí wọ́n ti ń sẹ́ lọ́hùn. Wọ́n ní wọ́n ń ta shares ní brewery tí wọ́n máa pọn ọtí wọ́n máa ta ọtí ọmọ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ kó lọ́ọ̀ra shares bẹ́ẹ̀ àti gbogbo bí ta bá mọ̀ pé tí wọ́n ń ṣe ń bì yìí Sharia Islam ọ̀farama Ọlọ́run ní wa ta'awanu 'ala al-birri na'am 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. Ọlọ́run ní bẹ́ẹ̀ yẹn ọba sẹlọ́n al-ithmi wal-'udwan tẹ́yìn ọ̀tayọ àlà la ta'awanu gbọ́dọ̀ ẹni tí ń ṣe lọ́wọ́. So ẹni ilé iṣẹ́ àgbẹ̀ alájọ kan àbí nǹkankan ni tíyẹn bá ti rí pé tí wọ́n ń ṣe ń bẹ̀ ń tọ́lọ̀ lóhùn ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ ò ṣe gbọ́dọ̀ ṣe é fún rẹ̀ kò gbọ́dọ̀ pẹ̀lú wọn láti jọ máa ṣe ara tí àwọn ọ̀nà táwọn èèyàn ń gbà kó sínú ọ̀nà tí Sharia Islam fara mọ́ lónìí tọ́pọ̀lọpọ̀ òwúra nìyẹn. ara ẹ̀ ni wọ́n ń pe kíní kan ní al-'ayna bay'u al-'ayna ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe ń directly lónìí Ànábì Muhammad sallallahu alaihi wasallam sì lé wọ̀ al-'ayna ni pé
kéèyàn wá báyàn kó ń fẹ́ ya owó wọ́n làwọn ò lè ya lówó wọ́n làwọn ò lè ya ní owó but wọ́n wá sọ fún pé but a ní ọjà kan tí tá a lè tà fún ọ ẹ máa wo lọ́jìkì yẹn ẹni tó lóun wá yáwó tá a látajà fún ẹni tó wá yáwó sẹ́ tá a tún wá la fẹ́ ta ọjà fún ó lówó lọ́wọ́ dọ̀ wá fún un fẹ́ yáwó but wọ́n máa ń táwọn ń ṣe pé but tọ́ba hàn kọ́ ra kọ́ra ẹlòmíì fi mọ́tò ṣe ọ̀ra mọ́tò yìí àwọn náà wọ́n ń ta mọ́tò dílà ní o àbọ̀wọ̀n ní ń ta arúgbó níyì ọ̀ya iye báyìí ní ọwọ́ ọ̀tún nísìn ọba ìpò olówó lọ́wọ́ 100,000 ní but nígbà tó ní sanwó nísìn a lè ta fún ọ ní 120,000 torí pé ọmọ sanwó díẹ̀ ní so òun ó lè mẹ́tì ìwọ́nù làákà ìjẹ́ pé àti díẹ̀ àti alóhun níbi káàṣì nísìn ẹni kó wọ́n ra ọjà wọ́n wá sọ fún pé bọ́ bá rajà yóò lè wá lọ tà tọ́ bá rajà yóò lè ṣe kí ni o lè wá lọ tà but kọ́mọ́ fi o lè mọ́ tètè rí ta wọ́n pé dílà àwa náà là ń ta mọ́tò o lè tà á fáwa náà nísìn yóò wá jẹ́ pé lójú ẹsẹ̀ náà lórí ìwé náà gbogbo ẹ̀ àti ọyá sáyìn kò ti rà ní 120,000 ọmọ san díẹ̀ fún yóò oṣù báyìí ẹsẹ̀ kan náà o sì tà á padà fáwa lélo wọ́n ti sọ iye tó wọ́ọ̀tì nísìn iye táwọn san nù 100,000 wọ́n wá kó 100,000 fún bùkátà tiẹ̀ náà bíyà bí òbíyá because tóun nídìí gan ni káàṣì yẹn gan ló nídìí nísìn but gbèsè ló lọ́wọ́ lọ́wọ́ ẹ̀yẹ 120,000 ní wọ́n padà san is indirectly ọ̀nà táwọn èèyàn rò pa àwọn gbẹ́jọ ọlọ́run lọ bí ọ̀rọ̀ àwọn Yẹhudi ọlọ́run ní káàmẹ́bí wọn wí fún wọn pé ẹ má pẹja lọ́jọ́ sátidé ẹ má ṣe kíni ẹ má pa ẹja lọ́jọ́ sátidé wọn ni ṣé ká má pẹja sátidé ni wọ́n bá ti dalẹ̀ dímọ̀ ẹ lọ́ọ́ da nẹ́ẹ̀tì sí inú odò ẹ sì fi ilẹ̀ ń jọ sátidé bọ́ bá di Sunday ọgbẹ̀jà tó bá ti kó sínú ẹ̀kọ́ àpẹja ń jọ Saturday ọlọ́run ní tó ń torí ẹ̀ bínú sáwọn Yahudi nìyẹn ọ̀pọ̀lọpọ̀ nínú àlùmọ́ ànábì lórí náà ní rìnà Yahudi ọ̀nà kan lè ta fúnra wa lẹ́gbàmù yẹn kí ni ìyàtọ̀ nínú kẹ́ ẹ yá ní 100,000 nísìnyí kẹ́ ẹ ní ẹgbèlé 20,000 lẹ́yìn oṣù mẹ́fà it's the same thing àmọ́ káàrò pa gbẹ́jọ́ lọ́nà bí àṣà àwọn Yahudi ọ̀pọ̀lọpọ̀ ń ṣe bẹ́ẹ̀ lónìí arọ ọ̀nà tí àwọn èèyàn fi ń kó sínú ìbá ẹlòmíì lè má máa láì dáa pọ̀tíká ṣe ní àlàyé kí èèyàn ó fi mọ̀ eléyìí ni àwọn eléyìí tí mo rántí mọ̀ bí mo ṣe wí báyá tí ìbéèrè bá wá ẹni tó bá rú ẹlòmíì lójú nípa pé wọ́n fi owó wò báyìí lọ ní àbí nǹkan kan èèyàn lè béèrè iṣẹ́ àwọn ìta bá máa sọ pa ẹ̀ ọlọ́run bá kí ó dékè ìta àgbọ̀ ìlà kó lò fún wa ọlọ́run kó dé kí agbó ẹ̀sìn wáyé ká sì lè dúró tí tọ́lọ́run fẹ́ tànàbà Muhammad sallallahu alaihi wasallam fẹ́ torí ilẹ̀ ní oríire wá wà ọlọ́run kó jẹ́ ká sọ oríire hādhā wa sallallahu wa sallam wa bāraka ʿalā nabiyyina Muhammad wa ʿalā ālihi wa sahbihi ajma'īn. Fani àwa tí a pẹ́ dé torí pé a pẹ́ dé lọ́pọ̀lọpọ̀ léyìí tí ó sì kù díẹ̀ káàtó àkòrí tí wọ́n bá wa gbé yẹ̀wò náà ni káràkátà nínú Islam àti àwọn májẹ̀mú tí ó wà ní abẹ́ rẹ̀ àwọn ustaasi wa tí wọ́n bá wa gbé ọ̀rọ̀ náà yẹ̀wò àwọn náà ni Dr. Abdulrasaq Alaro láti Ìlọrin kí ọlọ́ọ̀bá kí wọ́n sábà sanwó lẹ́sàn-án lẹ́ẹ̀kan sí kí àwa brothers kí á mọ̀kọ ìbéèrè kankan ránṣẹ́ àwọn sisters nìkan ni agbàláyé lè nínú ìbéèrè tí ó ti wà ń bì wọ́n ní ẹjọ́ kí ni Islam sọ lórí ọjà àtúntà tí ẹni tí ó fẹ́ já ọjà yìí jẹ́ ẹni tí ojú ń pọ́n ẹ̀yìn náà tí yóò dàn pé wọ́n sọ wípé ẹni tí ó fẹ́ ta ọjà yìí ojú ló pọ́n tó fi fẹ́ tà so wá tà ní owó kékeré tó kéré sí iye tí wọ́n ń tà wọ́n ní sí àlera arú ọjà bẹ́ẹ̀ lọ́wọ́ ẹrú ẹni bẹ́ẹ̀. ó yẹ ká rí náà àwọn jàmáà tí ó dáhùn béèrè yẹn tọ́ra àti sọ́ńtọ́jọ́ bẹ́ẹ̀
kí la ni wọ́n ń pèrú eléyìí nínú sharia islam bay'ul wadi'a bay'u al-wadi'a so tó bá ti kọ́ tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ ipe òun nídìí owó kíákíá nísìnyí ẹni ọba lè san iye báyìí tí èyí ṣe pé wọ́n tún láàsì ẹ̀ sharia islam ní kò sí tó burú mbẹ́ eléyìí la ń pè ní bay'u al-wadi'a náà. ntí wọ́n wí ni pé ní ìbéèrè ní kí ni ìdájọ́ ìsìláàmù ń pa pé kí obìnrin máa ta ọjà àbí kí obìnrin máa ṣòwò generally ìdájọ́ ìsìláàmù ni pé ọlọ́run ní wa halallahu al-bay'a ọlọ́run lóhùn ṣe títà rírà ní kíni lẹ́tọ̀ọ́ ọlọ́run ò specify ń bẹ̀ ń pọ́kùnrin nìkan ní kó máa tajà kó máa rajà nípa báyìí kọ́lá láyé anábùwà Muhammad sallallahu alayhi wa sallam kò sí ti ń jẹ́ pé obìnrin ò gbọ́dọ̀ ṣòwò àmọ́ ní tíṣẹ̀ríà islam ń wí ni pé àtòwò àti gbogbo ohun tóbìnrin ó bá ṣe ó gbọ́dọ̀ ní ládàbí obìnrin mùsùlùmí. irú àwọn òwò kan bẹ tó yẹ pé ní ìmúwá generally ibo lóbìnrin ò gbọ́dọ̀ débi òwò gbogbo òwò tí ó bá ti mú obìnrin di pé gbogbo ntọ́lọ̀ ní ọmọ ṣe lápèjúwe ọlọ́run lè wọ̀ ní kóbìnrin ó rìnrìn àjò lọ ìlú kan tí ó sùn bẹ́ẹ̀ láì ṣe pé lè wọ̀ rẹ̀ àbọ̀kọ rẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ gbogbo ìtí ọba ti di pé à ń lọ rajà ń kú tọ́nu à ń lọ ṣe kíní kó dọ̀rùn mẹ́ta lásùn bẹ́ẹ̀ bọ́ba ìpọ́kọ ẹ̀ ráyè tí wọ́n jọ ń lọ kò burú àbíbọ̀ wọn àti bàbá rẹ̀ àbí kan náà àwọn tíṣẹ̀rí Islam pè ní maharimu rẹ̀ kò burú àmọ́ tó bá ṣe pé obìnrin nìkan ní ọmọ wa lọ sùn à ń lọ sìkàndú àbá ń lọ bìkan eléyìí ti bọ́ sí ìwọ̀ nítorí kìí ṣe pé ó wò gángan lè wọ̀ bọ̀tí tí ó jẹ́ kí obìnrin ó ṣe ní tíṣẹ̀rí Islam ní ọkọ̀ gbọ́dọ̀ ṣe òun lọ sọ dé wọ̀ ẹjá gbà ní ẹyẹ dáadáa nípìnlẹ̀ ọlọ́run lòun ṣe lẹ́tọ̀ọ́ àtọkùnrin àtobìnrin àmọ́ ìwọ̀n ò pé ní kéèyàn wá torí ẹ̀ ṣe ń tọ́lọ̀ ní kéèyàn ọmọ ṣe so eléyìí ni kí àwọn obìnrin wo fi èsì gbogbo ibi tí ọba sì ti di pé obìnrin àtọkùnrin á máa wá fàyà sọ́ra wa tí ìkhtilātu tí ṣẹ̀ríà ìsìláàmù ní ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ eléyìí náà tó bá ti wọbẹ̀ obìnrin ò gbọ́dọ̀ ṣe irú òwò yẹn kì í ṣe pé obìnrin ò gbọ́dọ̀ ṣòwò generally so bẹ́ẹ̀ ń ṣe rí ni òǹkàlùkù ni kò fojú wò ó pé kí ni òwò tóbìnrin yìí fẹ́ máa ṣe kí ni ó fà lọ́wọ́ tí ó bá ti fa nǹkan kan nínú tí ṣẹ̀ríà ìsìláàmù lóun ọ̀fẹ́ kò sí tó burú mbẹ̀ tó bá ti fa nǹkan kan nínú tí ṣẹ̀ríà ìsìláàmù ní obìnrin ò gbọ́dọ̀ sí kò gbọ́dọ̀ débẹ̀. nọ́mbà 1 látọ̀dọ̀ àwọn ọkùnrin. ìbéèrè mi lọ báyìí pé mo kí àwọn stars ọlọ́run mọ́sàájì kárí wọn pẹ́ lórí ìbánisọ̀rọ̀ papọ̀ tó bá ṣẹlẹ̀ pé à ń gé pẹ̀lú àwọn báńkì àwọn afẹ́fẹ́ pé ní lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn onímọ̀ àwọn jẹ́ free interest bank máa ṣe bọ̀dá àdìsọ́ àpé ní owó tí wọ́n ní pé tá a bá fi 2 naira síbẹ̀ pé 2 naira náà lápadà gbà wọ́n ní kó tó di pé a máa bẹ̀rẹ̀ sí ṣe transaction yìí pé a máa gbà àwọn fọ́ọ̀mù kan tó yẹ ká tó bí wá bí 1000 plus bàtí àwa kọ̀ntú lórí kíní wọ́n ní tó gbọ́n tó bá yá o fáwọn máa yá wa ní owó láti ṣe okòwò wọ́n ní ṣùgbọ́n nígbà tí ó bá tásìkò yìí pé ó ṣeé ṣe kó jẹ́ pé ní owó ìwọ̀nba owó tí a bá fi síbẹ̀ náà làwọn máa fi yá wa wọn wá tí conclude lórí ìgbà máa yá wa. wọ́n á bẹ̀rẹ̀ pé ṣé irú ìbánisọ̀rọ̀ wọlé ṣé kò sí ìdá pé òun lójú ni. ẹ ṣeun àkọ́kọ́ ni pé a gbọ́dọ̀ béèrè pé irú báńkì wo ni báńkì yìí ṣé báńkì tó dúró lórí pé à ń gba rìbá à ń fúnni rìbá ni àbí báńkì tó ṣe pé gbogbo èèyàn ní í ṣe bó ṣe lóun ṣe fẹ́ ṣe fún yín yẹn kò díìlì ń pa rìbá rárá èyí tí ṣẹ̀ríà ìsìláàmù fẹ́ kọ́lọ́n kó jẹ́ ọrọ̀rùn bẹ́ẹ̀ òun ni káwa náà ò ní báńkì tí ò ní takò ẹ̀sìn wa and inshallah láìpẹ́ yìí yóò ṣẹlẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run
Jaiz Bank pẹ̀lú ògo Ọlọ́run láìpẹ́ yọ bẹ̀rẹ̀ níta fi ń sọ eléyìí ni pé àdójútì ni ó wà jẹ́ bírú báńkì Islam yìí bá dé tó ipá wa mùsùlùmí náà la wà lọ bẹ̀ tí wọ́n tún fi kó gbálé òun ló jẹ́ ká máa sọ báyìí gbogbo bí tí mùsùlùmí bá ti ní option pé báńkì Islam ń bẹ kò gbọdọ̀ lọ báńkì rìbá bọ̀tí bí tí ó bá sí báńkì Islam nírú àwùjọ tá a wà lọ́wọ́ báyìí sẹ̀ríà ìsìláàmù ní báàbí dọ̀rúra làlórí pé bẹ́ẹ̀ bá kówó lé ó léwu ìsìláàmù là gbọ́dọ̀ fẹ̀mí wa wéwu kọ́dà gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ kówó wa síbi tá a mọ̀ pé yóò sọnù èèwọ̀ ni nínú sẹ̀ríà ìsìláàmù àwọn tí sẹ̀ríà ìsìláàmù wa mójútó ní ẹ̀mí wa àtòhun ní wa ẹni ó bá torí eléyìí pé nígbà tí ò sí báńkì míì ká máa lo báńkì tàwọn ní interest yìí nítorí kíni dọ̀rúra làlórí bọ̀ṣẹ̀rí islam wá jẹ́ ká mọ̀ pé ad-daruratu tuqaddaru bi qadariha làlórí ẹ̀ wá ṣe ń tọ́lọ̀ sílẹ̀kùn rẹ̀ lẹ̀ gbà pèsè làlórí ni ẹ sá máa lọ gbà lódiwọ̀n ibi tí làlórí bá ní kẹsẹ̀ nìkan ni ẹ ṣe lápèjúwe nísìnyí tí làlórí bá mú mi lọ́ọ́ fowó mi sí báńkì tí ń san interest ǹjẹ́ làlórí ní kí báńkì ó tún láàsì mi gẹ́gẹ́ bí ẹnìkan láti gba interest kò sí làlórí tó wí bẹ́ẹ̀ kódà kò sófin kan Nàìjíríà tó wí bẹ́ẹ̀ ipe báńkì ọ̀fọlọ́pàá mú ọ pé wàá kó interest rẹ tó nínú àkáǹtì rẹ ad-daruratu tuqaddaru bi qadariha kìí ṣe dandan ni kí wọ́n gbarú owó bí ọ wá náà bọ́ba rí i pé owó yìí pọ̀ débi pé láwọn kan ní wọ́n lè tún máa fi ṣe nǹkan tí ó tako ìsìláàmù ó lè gbà á nítorí ọba rí i pé yóò wúlò fún mùsùlùmí bóyá àwọn kan ní wọ́n lédè àti la ọ̀nà síbì kan wọ́n fẹ́ gbẹ́ gọ́tà níbì kan gbọ́dọ̀ gbọ́dọ̀ fi owó bẹ́ẹ̀ kọ́ mọ́sálásí o ó sì gbọ́dọ̀ fira kùránì sí mọ́sálásí o inna Allaha tayyibun wa la yaqbalu illa tayyiba àmọ́ ntaari kọ́dà bóyá skul wa ti ń bẹ́ ń sálẹ̀ ń bí nísìnyí ẹ̀rọ blackboard fáwọn ọmọ ẹ̀kọ́ tọ́ílẹ̀tì fáwọn ọmọ o lè fi ru owó bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ torí pé kì í sowó rẹ̀ ntí mo ń tura láti sọ ni pé làlórí fàyè gba pé ká lo báńkì tí èyí ṣe báńkì ìsìlámù nígbà tá a bá ti ní bọ́tí làlórí òde bíi pé ní àti ntọ́jẹ́ tó àti wọ̀ ká máa jẹ gbogbo ẹ̀ lọ ká fura sí àárín yẹn so lórí ìbéèrè yín nípa báyìí ni pé kò burú bẹ́ẹ̀ ṣe approach irú báńkì nígbà tí ò sí alternative ẹ sì ní alihamudulilayi ara ń ta sọ nìyẹn ṣe rí báwa mùsùlùmí bá rẹ́dì pa fẹ́ ṣe ẹ̀sìn wa àwa náà wà ọ̀nà tí ó fi rọrùn fún wa ẹ̀wúrò eléyìí táwọn láwọn ṣe nísìnyí ṣe ráwọn bank manager kan ti sọ fún mi rí láṣìírí wípé àwọn àìmọye àwọn èèyàn tí wọ́n jẹ́ èèyàn gidi lólówó mùsùlùmí ni wọ́n wá ń bá wọn pé àwọn ti gbọ́ pé interest ọ̀dà torí náà owó tàwọn àwọn ò ní di interest lórí ẹ̀ táwọn náà bá sì ní kọ́ọ̀sì láti yáwó lọ́dọ̀ tìyín náà àwọn náà ò ní fún yín ní interest ọlẹ́sẹ̀kẹsẹ̀ làwọn gbà because ogun wọn ní ń wá customers àwọn tí ń wí àwọn tó wó wọn jẹ́ owó ni tí ò gbọ́dọ̀ díjú pé kí owó yóò kúrò ní báǹkì àwọn tí gbogbo àwa mùsùlùmí bá gbẹ̀sìn wáyé débẹ̀ á fọ́ọ̀sì wọn mo fẹ́ sọ fún yín lónìí ní heart of financial transaction lágbàáyé lónìí wọ́n máa ń sọ pé wọ́n ń ṣòwò wọ́n ń tajà wọ́n ń rajà London ní kọ́lbù tìjára àgbáyé wà nínú London lónìí Islamic Bank of Britain ń bẹ lórí ilẹ̀ London torí pé ní wọ́n mọ̀ pé àwọn mùsùlùmí yìí wọ́n ti gbẹ́sìn wọn yé débi pé wọn ò fẹ́ máa bá wọn báńkì interest ṣe mọ́ mọ̀nà ṣé ń tẹ́ ẹ fẹ́ ni pé ká fẹ́yìn náà license kẹ́ dá báńkì ìpínlẹ̀ wọn ní ta fẹ́ nu wọ́n sì aláwọ̀ wọn ibi tí mo wá ń lọ ni pé ṣe rí lẹ́yìn.
nǹkan yẹn wọn kálukú wọn náà bá ń lọ sí branch kalẹ̀ pé branch sẹ̀ríà lélẹ̀ torí wọn bẹ̀rù pé ní báwọn mùsùlùmí ẹ máa wo ti Jaiz Bank bá dé ẹwọn tí ó ṣẹlẹ̀ Nàìjíríà náà tí wọ́n bá rí ti gbogbo àwa mùsùlùmí dà lọ́bẹ̀ wọ́n wà first láti pé ń ta aláàfẹ́ yẹn wọ́n fa wa náà branch tiwa ṣé ìtẹ̀yìn fẹ́ nu ẹ̀wúrò yìí táwọn àfa làwọn ṣe nísìnyí but àwa náà kì í ní courage láti sọ ń tá a fẹ́ so ọlọ́run san yín lẹ́san dáadáa nígbà táwọn gbé òfin kalẹ̀ nísìnyí kọ́dà bọ́ báyìí pé ní báńkì value owó tí ọba máa lọ títí kọ́dà bọ́ pé 100 naira lọ́lọ́ máa fi síbẹ̀ ní ojúmọ́ òun ní fẹ́ kọ́ lọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún nísìnyí pé a máa fowó síbí gbogbo ń tá a bá níbí la máa fi sí but a fẹ́ lè bàbá sì gbowó lọ́wọ́ tí ẹ̀yin náà ní ẹ̀ní charge interest alhamdulilayi làwọn sọ létí gbogbo wa ní pé báńkì ti gbà èmi kan sì náà ṣọ́ yín pé before tiwọn èyí bank manager gan ti wá confess fún mi pé àwọn èèyàn wọn approach àwọn bẹ́ẹ̀ táwọn sì ń gbà ó sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ not only in Nigeria ní London ní elsewhere ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so eléyìí kọ́ jẹ́kọ̀ọ́ fún gbogbo àwa mùsùlùmí àwa ní ká rẹ́dì pé a fẹ́ lo Islam wa tabala rẹ́dì pé a fẹ́ lo Islam wa àwọn tí àwa ń wò pé àwọn ò ní já ló yẹn tí wọ́n sì nídìí ti ń bẹ lọ́wọ́ wa wọ́n fẹ́ wọ́n kọ̀ wọ́n tẹ̀ sí ibi tá a bá ní wọ́n tẹ̀ sí ni example lélẹ́yìí tẹ̀ ti rí so ní kúkúrú agreement ẹ ní kò sí tó burú mbẹ nípa pé ní à ń lò yín gbà tá a ti ní alternative but àwa gbọ́dọ̀ sọ pé torí pé a kàn ń lò yín torí bọ̀rúra pa á máa jẹun tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ àwọn ò ní gbèlé àǹtí ẹ bá ṣe tán tẹ́ ẹ máa yá wa náà lówó ẹ̀yin náà ò ní gba èlé lọ́wọ́ wa kò sí tó burú mbẹ nínú ṣẹ̀ríà. Number 2. Assalamu alaikum sima. Eléyìí làwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ láàrin àwa kátàkárà. Àkọ́kọ́ lórí ọ̀rọ̀ àwọn ọlọ́kadà. Ìmọ̀ ṣẹlẹ̀ téèyàn bá ra ọ̀kadà ní 60,000 naira. Ìyẹn wá gbé fún ẹni tí ó bá yàn máa gùn. Ìyẹn wá ní kó san 100,000. Ṣùgbọ́n owó yìí ọmọ ọmọ wa lóṣooṣù. Eléyìí lọ́nà abala àkọ́kọ́. Abala ẹlẹ́ẹ̀kejì òun náà ní wípé èèyàn gbọ́kadà fún yàn but èèyàn sọ fún pé yóò máa sanwó ojúmọ́ 300 naira yálà ó tà kò ta ọgbọ́dọ̀ mú 300 naira wá lójúmọ́ tàbí lọ́sẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ó lọ̀rọ̀ ríra nǹkan nísìnyí báyìí wọ́n máa ń fún yàn lówó láti lọ bá yàn ra ẹran wá tó jẹ́ ẹran léyà. Ìyẹn wá rẹ̀rẹ̀ ìdé ẹni yìí wá sọ wípé ẹran yóò wú o ìyẹn wá tẹ̀rẹ̀ èrè téèyàn bá rí lórí ẹran ìsẹ́ni lónìí àbẹ́yàn. Ẹlẹ́ẹ̀kẹta àbí ẹlẹ́ẹ̀kẹrin sẹ́yìn ni pé kí wọ́n rán yàn ní. Because a lè padà gbàgbé ìbéèrè kí ni ìbéèrè alákọ̀ọ́kọ́ lórí ọlọ́kadà ra ọ̀kadà ẹ ṣeun torí ìbéèrè yìí ntí ó kan ọ̀pọ̀lọpọ̀ ni so bóyá wọ́n lè yàn ra ọ̀kadà ní 60,000 naira ó wá rí ẹnìkan tí òun ò lówó àti ra ọ̀kadà àmọ́ lè fi ọ̀kadà ṣe iṣẹ́ ó wá gbé fún pé 60,000 ní lóòótọ́ bọ̀tí ńgbà tó kó ní kó owó fún mi nísìnyí ọmọ san díẹ̀díẹ̀ ní 100,000 ní màá gbà kò sí tó burú mbẹ̀ bọ̀tí nǹkan kan ní ó lè sọ ọ́ di tó burú àbí nǹkan méjì òun ni màá ṣàlàyé òun ni pé gẹ́gẹ́ bí n ta sọ lẹ́ẹ̀kan ọmọ san díẹ̀díẹ̀ iye báyìí ló sì san ó gbọ́dọ̀ ti yanjú láti jọ alákọ̀ọ́kọ́ ká tó gbé kọ́kọ́rọ́ ọ̀kadà lé lọ́wọ́ 80,000 lọ́sàn ni 70 ni 100 ni ó sì tẹ́hun náà lọ́rùn bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ti yé látọjọ́ alákọ̀ọ́kọ́ kí wá sí pé lẹ́yìn ìgbà tí ó ti kówó tó oṣù kínní wá oṣù kejì wá lásẹ̀sẹ̀ wá ní iye báyìí ni ó kù o a gbọ́dọ̀ ti jẹ́ kí ó yé láàrin àwa méjèèjì pé iye báyìí lọ́sàn òun náà sì fara mọ́ bẹ́ẹ̀ nípa fún wọn mọ̀ san díẹ̀díẹ̀ ọ̀nà kejì wá ni pé àti mẹ́nu bàálẹ̀ kan náà káwá àzúmù kọ́ wá diye tá a dá fún un pé yóò sanwó yẹn tán ta ni yóò san 100,000 yìí ó ṣẹ̀ṣẹ̀ san 50,000 bẹ́ẹ̀ ni ìgbà tá a dá pé ǹjẹ́ sẹ̀rí ẹ̀sìlámù gbà wá láyè ká tún pé sọmọ pé gbà míì nítò fún ọ yìí torí náà a tún fi iye míì kún òun la pè ní pé wọ́n ń rí ṣẹ̀dú dẹ́pìtì sẹ̀rí ẹ̀sìlámù ọgbà nípa báyìí nǹkan méjèèjì yẹn ni ká fura sí
tí ó bá ti sí méjèèjì yẹn ń bẹ kò sí tó burú pé ọjà mi yìí iye báyìí ni nísìnyí bọ̀tọ́ bá máa san fún mi díẹ̀díẹ̀ iye báyìí ló fi lé tó bá tẹ́ àwọn méjèèjì lọ́rùn kò sí tó burú bẹ́ẹ̀ but pẹ̀lú májẹ̀mú méjèèjì tí a dá pọ̀ náà náà ọ̀rọ̀ ọ̀kadà náà ní méjì lẹ́gbẹ̀rẹ̀ ipe èyí tó common jù ni pé ọ̀ra ọ̀kadà wa gbé fẹ́ nìkan pé lójoojúmọ́ o máa mú 300 naira wá irrespective of èlò lọ pa ọba pa 1000 naira sáàmù 300 naira ọba sì pa 100 naira lọ wábi tó bá ti rí 200 yókù sí kò bá ṣẹ̀ríà mu kò bá ṣẹ̀ríà ìsìlámù tọ́ba yìí pé ọ̀kadà yìí sì wà lórí pé ẹni tó ní náà ló ní kéèdì tí ọlọ́kadà tọ́ba yìí pé tọlọ́kadà ni ó ti gbé fún ọba example tàkọ́kọ́ ìbéèrè tàkọ́kọ́ mu wọn bá agree pé 100 naira lọ́mọ san lójoojúmọ́ tó wò mí pé ọ̀kadà ti di tiẹ̀ ìyẹn yàtọ̀ but kí ọ̀kadà sì wà ní tèmi tí mo ra ọ̀kadà kí n wá ní àti ọ̀táwó àtọ̀ ọ̀táwó iye báyìí ni ọmọ mú wá kò bá mu but ọ̀nà tí sẹ̀ríà Islam kọ́ wa òun là ń pè ní mùdọ́rábà òun là ń pè ní kíni mùdọ́rábà sẹ̀ríà Islam aláwọ̀ wa pé kẹ́nìkan ó ní owó kẹ́nìkan ó máa ṣiṣẹ́ kò burú but ní tí sẹ̀ríà Islam ní ká ṣe ni pé gbogbo ntí ẹnì bá ń pa percentage la máa fi pín for example nísìnyí irú ọ̀kadà tá a mọ̀ pé 60,000 ní irú ìjọ tó bá pa 1,000 naira ó lè wà lágrímẹ́ǹtì wa pé gbogbo ìtọ́ bá pa 50% yẹ yọ máa lọ ní àkáǹtì owó ọ̀kadà kó ju owó fi pé but tá a bá ní kó ju owó pé ìwọ náà sá máa jẹun kó tó dìgbà ń la fi ṣe 50% tó kù 50% tó wá kù yìí ìwọ máa mú 25 èmi máa mú 25 àbí wọ́n máa mú 10 èmi máa mú 40 àbí wọ́n lọ́ọ́ máa mú 40 èmi ní máa mú 10 gbogbo ọ̀nà yìí tán bá lè agree láàrin ara wọn Sharia Islam ní òbúrú but ó gbọ́dọ̀ wà lórí agreement tó clear but pé iye báyìí àbọ̀nà mi táwọn míì máa ń gbà pé tó bá pa iye báyìí o tó bá fi dé iye báyìí tèmi ni iye tó bá lé lẹ́yìn yìí ń òun ní tiẹ̀ lápèjú ẹni sì pé bọ́ bá pa 1,000 títí tí yẹ pé 1,000 ń èmi tí mo ní ọ̀kadà mo ní àmọ́ ń jọ́ tó bá pa 1,100 ìwọ ló ní 100 ń ọba sì pa 3,000 ìwọ ló ní 2,000 àwọn tí máa ṣe irú ilé ìjìnmọ̀ pé kò sí bó ṣe fẹ́ pa 2,000 wọ́n ti study market pé lẹ́yìn 1,000 táwọn ní ọmọ mú àwọn agbára ní èrí 100 sí lẹ́yìn rẹ̀ so gbogbo eléyìí ní ká fi èsì so àwọn ọ̀nà tí Sharia Islam là kalẹ̀ fún wa tá a bá fẹ́ ṣerú bísínẹ́sì tá à ń pè ní mọ̀dọ́rábà nìyẹn náà pé èèyàn bá yàn ra ẹran léyà dé ńgbọ̀ wá ra ẹran dé ṣé ó kówó fún yàn pé bá ń ra ẹran àbí so ńgbà téèyàn wá ra ẹran yìí dé ó ní ẹran òwú mọ́ but ọmọ pé yàn ti rẹran dé that means ẹran ti di tiẹ̀ yẹn ṣàlàyé ní tíṣẹ̀rẹ́ Islam fẹ́ ká sá fún bẹ̀ yẹn a gbọ́dọ̀ clarify àárín yẹn ọmọ pé o ti dé nírìn àjò tó lọ o sì ti ra ẹran dé ló kọ ọ̀hún that means ẹran yìí ti ta ni títí ẹni àbí tiẹ̀ títí ẹni that means akidu contract míì tó dìde láàrin yẹn contract wàkálà nìyẹn agency nìyẹn ọ wá appoint rẹ as an agent pé bá ń ta ẹran yìí kọ́dà bí ọ̀sọ́ jáde ntọ́sẹ̀lẹ̀ láàrin yín nìyẹn because Sharia Islam ní al-ibratu bil ma'ani la bil mabani ntí Sharia Islam máa ń wò ní kí ni òótọ́ ntọ́sẹ̀lẹ̀ gan kọ́dà bí n táwọn èèyàn sọ lẹ́nu wọ́n bá yàtọ̀ sí nǹkan yẹn lápèjúwe nísìnyí èèyàn gbé kínní yìí ọ wá ní àfa mo bùn yín lómi yìí ní 100 naira mo bùn yín ní omi yìí ní 100 naira
tá a bá gbé lọ́dọ̀ àfọ̀n ṣẹ̀ríà ìdájọ́ ẹ̀bùn ni ọ̀dà àbí ìdájọ́ títà rírà ìdájọ́ títà rírà ni torí actually ń tọ́ ṣẹlẹ̀ nu ọ̀bùn yẹn ní nǹkan ọdún ni ó mú 100 naira wá òun ní ṣẹ̀ríà Islam máa ń sọ pé al-ibratu bil ma'ani that means pé ẹni yẹn kọ́dà bí ọ̀sẹ̀sẹ̀ sọ pé mo appoint rẹ as agent ó ti mọ̀ pọ̀ ẹran dé ló kọ̀ ọ̀hún ọ wá ní àmì ẹran yóò wù mẹ́ta it means ẹ bá ń ta ló wíwùn gbogbo yìí téèyàn bá wá ta ló lówó ẹ̀ńtọ́ lẹ́ran ni ẹlòmíì tí ó bá gbọ́ ṣẹ̀ríà yìí lè máa wò pé ṣẹ̀ríà favour ẹni ọ̀ràn yẹn ń sẹ́yìn púpọ̀ kò rí bẹ́ẹ̀ because n ti ṣẹ̀ríà ń fẹ́ ju the government ta wílẹ̀ kan let us assume pé wọ́n sọ̀rọ̀ lónìí pé bá ń ta ẹran yìí kú lọ́la lẹ́yìn tí wọ́n agree tán lónìí ẹran wá ṣe kí ni ẹran kú lọ́la ó kú sọ́run ta ni ó kú ẹni tó lọ ra awakọ̀ ó kú sọ́run ẹni ó ní ni torí òun ló ní kóun bá òun ta ní tá a sọ lẹ́ẹ̀kan nìyẹn torí pé bọ́ bá tẹran òun ní ó gbowó ẹ̀ gbogbo èrè tó bá rí ń bẹ́ẹ̀ òun ní ó gbà ẹni tí ó bá gbèrè náà ní bí ìdàkejì bá dé òun náà ní ó fara gbà so lẹ́gbọ́dọ̀ wà careful but ọ̀nà míì tó bá yẹ pé bí ẹran ṣe dé lẹ́tí agree pé sẹ́ràn yóò wọ̀ ni ok má wọrí jẹ́ ń tajà tán yín fún olówó rẹ̀ that means o ti ra ẹran nu ẹran ò sí lọ́rùn rẹ̀ mọ́ ọ gbọ́dọ̀ wà very very clear which shows pé ọba àwa tẹran yìí ní triple yìí owó tó ra ìwọ ló lówó yẹn ẹran yìí ọba àsìkú kọ̀ bá dá lẹ́sẹ̀ ó kú sọ́rùn ta ni ọrùn rẹ̀ náà ló kú sí yẹn so ìyàtọ̀ tí ń bẹ ní àárín méjèèjì ni. wọ́n ló tó náà ṣùgbọ́n mo á fẹ́ béèrè pé ṣé ara àwọn 1 to 9 ni ó wà ń bẹ̀. ọba akẹ́lòmí ni òtún bẹ̀rẹ̀. ẹ̀dà ẹ̀ mọ̀ sínú ṣùgbọ́n mo dàbí títì fún àwọn tá a fún nọ́mbà kánú kí á tó lọ nọ́mbà 3 ìbéèrè méjì mi náà wà ń bì. ìbéèrè aláwọ̀kọ́ so ìbéèrè méjì kan wà ń bì ẹnìkan béèrè pé irú àwọn ọjà kan tí wọ́n ní ká mọ̀ import wọ country wa ń bì bóyá fún àpẹẹrẹ bíi òkìrìkà àwọn aṣọ bọ́sikọ̀rọ̀ so tẹ́ tó bá fẹ́ kó wọlé ń bọ́dọ̀ àwọn òmò ṣùgbọ́n òun wá lọ rà á lẹ́kọ̀ọ́ Èkó ló ti rà á ó wá dé Ìbàdàn ó wá pàdé àwọn custom wọn láwọn ó gba owó lọ tí àwọn bá ti fáwọn lówó àwọn ó sì gbogbo ẹrù ẹ̀ so òun wá fún wọn lówó ṣé rìbá ni ó jẹ́ ni nígbà tí ì ṣe pé bóyá ó lọ pé àti kọ́ńtì mi ló ti ń kó bọ̀. tí àwọn ẹlòmíín bá fẹ́ túmọ̀ rìbá ní má gbowó rìbá ìtí wọ́n sì fẹ́ wí ni pé má gba owó ẹ̀yìn yàtọ̀ fún rìbá yàtọ̀ fún ríṣíwà ní ṣẹ̀ríà ń pè ní owó ẹ̀yìn so kákọ́ clear bẹ́ẹ̀ ìbéèrè kò sí nǹkan kan tó jọ ń pa rìbá rárá. kò sí nǹkan tó jọ ń pa ṣùgbọ́n sólè fún ríṣíwà sólè fún ní owó ẹ̀yìn. Sharia Islam bí Sharia Islam ṣe ṣe rìbá léèwọ̀ bẹ́ẹ̀ ló ṣe ríṣíwà owó ẹ̀yìn náà léèwọ̀ but Sharia Islam ní bẹ́ẹ̀ bá wà nípò pé láti fi dáàbò bo nǹkan ní rẹ̀ ni wọ́n fẹ́ yàn jẹ wọ́n sì ní èyí tí òfin ní já yàn jẹ yá àfi kó mú iye báyìí wá ara dọ̀rúra Sharia Islam ọ̀fara ni wá instead tí gbogbo property rẹ̀ yóò fi lọ lábẹ́ làlúrí ń bẹ̀ yẹn tó bá fún àwọn ajẹni ń pa wọ̀nyí ní tí wọ́n láwọn fẹ́ gbà ẹ̀yìn ò burú but kọ̀lẹ́tọ̀ nípìlẹ̀ kọ́mọ ìpẹ́ nìkan kan jẹ́ yẹn ń pa bóyá ń wá nǹkan kan kọ́ sáré lọ fowó tulẹ̀ ń bì kan pé ẹ̀dákun ẹ̀mí ni ẹjọ́ kọ́ bọ́ sí lọ́wọ́ kọ́dà bọ́ lẹ́tọ̀ọ́ sí ìyẹn Sharia Islam ọ̀fẹ́. ìbéèrè mi jẹ́ ìṣesí sínú àyíká yáda náà ni ó wà àwọn sẹ́ńtà mọ̀sí kan
so àwọn èèyàn ń fowó lé wọ́n sọ pé ó ń lọ ẹni tó bá fowó lé láàsì orí rẹ̀ tí wọ́n ti rò kówó ìpọ̀ òní wọ́n á sọ pé kó máa gbé lọ wọ́n ní kò sí aburú rẹ̀. pẹ̀lú májẹ̀mú pé gbogbo ọjà tá a bá tà ká má gbàgbé pé ó gbọ́dọ̀ jẹ́ tọ́ o gbogbo ọjà téèyàn bá tà gbogbo ìta àwọn wípọ́ lọ́n ṣe ọjà títà rírà léèwọ̀ ẹlẹ́tọ́ yìí ní téèyàn tà gan ó gbọ́dọ̀ jẹ́ èèwọ̀ o. anabuwa Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ tá a ṣe dé pé káwọn èèyàn má mutí mọ́ wọ́n ti máa mutí tẹ́lẹ̀ kó tó lè fáyà pé wọ́n má mutí mọ́ ẹnìkan wá dé ọ̀dọ̀ anabuwa Muhammad sallallahu alayhi wa sallam òun ò sí nílùú Madina tẹ́lẹ̀ àlejò ni òun wá dé nítorí tó mú lọ́wọ́ ní nǹkan àlejò bí ọtí náà bẹ́ẹ̀ wọ́n wá sọ fún pé ọ gbọ́ pé anabuwa Muhammad sallallahu alayhi wa sallam aya al-Qur'ani ti sọ̀kalẹ̀ pé wọ́n lọ́tí anabi wa wí bẹ́ẹ̀ fún pé ọtí ti dèwọ́ ó lè mú ó sì lè fún yàn ó lè mutí ó sì gbọ́dọ̀ fọtí ṣe èèyàn lálejò ẹnìkan wá ń sọ sí ẹni ilé tí kẹ́tẹ́kẹ́ ẹnìkan wá ń sọ fún pétọ̀ ya lọ tú ọtí yìí dànù ẹnìkan wá pè pé mọ̀wùlẹ̀ tú dànù àwọn kan bẹ táwọn ẹsẹ̀ mùsùlùmí lọ́ọ́ tà fún wọn lọ́ọ́ ṣe kí ni lọ́ọ́ tà fún wọn ọjọ́ yẹn lànàbí wá gbé òfin kalẹ̀ pé inna Allaha idha harrama shay'an harrama thamanahu bọ́lọ̀ ń bá ṣe nǹkan kan léèwọ̀ owó tí ó jáde ń bí nǹkan náà èèwọ̀ ni that means ntọ́lọ̀ ń bá ní àmọ́ jẹ èèyàn gbọ́dọ̀ jẹ́ kò sì gbọ́dọ̀ tà fún yàn èèyàn gbọ́dọ̀ pé alájà lòun àwọn ẹlẹ́sìn kejì nìkan lòun tọ́ tí fún èèwọ̀ ni and that is applicable to gbogbo ntẹ́yìn ọba máa ta ó gbọ́dọ̀ jẹ́ ní tíṣẹ̀ríà Islam ṣe ní ẹ̀tọ́. so ìbéèrè mi ni wípé mo fẹ́ ra handset so mo wá rántí pé ọmọ ìyá mi inú ẹ̀sìn ń ta handset so mo dẹ̀ mọ́rẹ́ tí mo fẹ́ ra tẹ́lẹ̀ tí mo ti béèrè lọ́wọ́ ẹnìkan tí ó rárú rẹ̀ so mo wá sọ fún ọmọ ìyá mi pé 7,000 naira ni ok mo wá dọ́dọ̀ ọmọ ìyá mi mo fẹ́ ra handset yẹn mo sọ wípé mo fẹ́ ra fún un ó wá ní òun máa lọ sọ́jà lọ rà á mo ní mo ti rẹ́ tó rà rí pé 7,000 ló rà o so ìṣọ́sà ó sá sọ pé òun lọ sọ́jà ó ní kí n kó 7,000 kalẹ̀ ìgbà tó wá dé ó wá ra irú mi wà bó ṣe jẹ́ pé ó ní àwọn qualities tí mo fẹ́ o ó yàtọ̀ díẹ̀ ó wá ní 7,500 ló rà á èmi ságbà gẹ́gẹ́ bí ọmọ ìyá mo ní máa fún ní balance ìgbà mo tó wá mú dọ́dọ̀ ẹnìkan tó wá rí ó wá ní ó lè lo mo ra mo wá sọ fún un ó wá ní kò gbọ́dọ̀ ìjẹ́ bẹ́ẹ̀ pé òun bẹ́ẹ̀ nìkan rà ní 6,000 naira ní àná ó wá ní kí n jẹ́ kádà padà tipátipá mo wá ní ọmọ ìyá mi lẹ́ni tẹ́ni bá ti wá rí mi ẹni tó sọ mi yóò wà ní bí òun ṣe ń rísẹ́ẹ̀tì lọ́wọ́ mi inú òun sì dùn pé kí n sáàjì kádà padà mo wá fẹ́ kẹ́ ẹ dájọ́ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. alhamdulilayi eléyìí náà ó yẹ kí àwa tá a jókòó náà ó lè dáhùn ẹ̀ àti sọ pé ara ti ṣẹ̀ríà Islam kọ̀ ní pé ọjà tí ò tí ì sí ní kápá yàn èèyàn gbọ́dọ̀ ta anabuwa Muhammad sallallahu alaihi wa sallam à ń pè ọ̀kan náà àwọn sọ̀hábì anabi à ń pè ní Hakim ibn Hizam radiyallahu ta'ala anhu òun lọ́wọ́ bí anabi ní béèrè yẹn pé ọjà lòun máa ta ìwà anabi sallallahu alaihi wa sallam ìmọ̀ wa ṣẹlẹ̀ ńgbà míì tẹ́lómi ọ̀ wá ọjà wá ọ̀dọ̀ òun irú béèrè tẹ́ béèrè ìdẹ́lẹ́ Hakim bin Hizam ní ẹlòmí lè wá ọjà wọ́dọ̀ ń gbà mí irú tó béèrè igun òun ò ní ṣọ́ọ̀pù òun wà ní padà wá ń gbà báyìí sanwó with the hope pé wọ́n sáré lọ ra ọjà yìí ní ibi tó ń tí máa rà kó ń wá tà fún làǹdẹ́bí wọn ni la tabi' ma laysa 'inda ọjà tí ò tí wà lọ́wọ́ rẹ̀ ò gbọ́dọ̀ tà fún yẹn mistake tẹ́yìn gan kọ́ ṣe ni pé àti kówó kalẹ̀ ra ọjà tí ò tí ì sínlẹ̀ èèwọ̀ nínú sharia Islam fẹ́yìn tẹ́ ra àti fẹ́yìn tọ́ ta nígbà tí wọ́n lọ́mọ ìyá náà ọmọ ìyá mùsùlùmí lẹ́ni ó yẹ kẹ́ni ẹ̀ náà gbọ́ yé bẹ́ẹ̀ Ànábì ló ṣe ilé wọ̀. àbí ọlọ́run bá tó tàìbá fi wọ́n lọ sí ọlọ́run bá tó wọn dé ní láyọ̀ tó tàìbá máa padà sí ayọ̀ àlàáfíà àbí ọlọ́run bá àlékún àlàáfíà àbí ọlọ́run tó tàìbá fi inshallah tí a bá tó pè wọ́n gbà ní inshallah fún ma